ṣe rí fín. Káalẹ́ o. Ọba tó mọ yìí ká o sí forí adé kí ni n bá fi wé Lámìdí o. Ọba Aláàfin ẹ má ṣe bínú kábíyèsí mo bá yín lóye pé yín lórúkọ là. Ẹ káalẹ́ o. Adéyínká Ọlásùnkànmí ńlọkọ mi pàpín baálẹ̀ ẹ̀ fìlà. Ìlàsà àròkọ yín rèé tí so lórí ọbẹ̀ nínú àwo tangaran ajá Ìlú Ọ̀yọ́. Tí èé gbó lásán tí èé déédéé gbó nítorí ibèmi ọ̀rẹ́ ẹranko maraba mi èèyàn ọ̀rọ̀ jẹ́nu ohun yín náà ni tí mo tún sùn tán tí gbogbo ẹnu mi ń ṣe wúyẹ́wúyẹ́ mo kí yín ní ìlà oòrùn mo kí yín ní ìwọ̀ oòrùn mo kí yín ní gúúsù òun pẹ̀lú àríwá o àti gbogbo ibikíbi káàkiri àgbáńlá ayé tẹ́ ẹ bá ti láǹfààní àti mọ́ wò mí tàbí tẹ́ ń gbọ́ mi lórí ìkànnì rédíò wa yín tí a ní US ní United Kingdom ní Abidjan ní Ghana káàkiri gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi lórí rédíò wa náà ẹ káalẹ́ Adéyínká Ọlásùnkànmí ní lórúkọ mi gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mò ń bọ̀ ná. tí yóò kí n bẹ́bọ̀ ẹni èèmọ̀ ẹni bí èèmọ̀ ọkùnrin ogun ó wà nílé ó ń balẹ̀ ẹlẹ́rù ọ̀dà nìkan wà bára ẹlẹ́rù àyà ọkọ̀ ẹ̀ ó rà láàfin òun wá bá gbogbo wọn ìbọn mákì tí ó kojú rẹ̀. Gẹ́gẹ́ bí àwọn àkòrí tó wà ní orí ìkànnì Facebook wa yẹn ẹ̀yin tẹ́ ẹ wà lórí rédíò tó bá yẹn ń lo application Lumatech náà ni ẹ̀yin ló máa rí ní àǹfààní láti rí àwọn àkọlé tí ó wà ní ojú móhùnmáwòrán yín àwọn náà ni a fẹ́ pa ẹ̀kẹ́ lù díẹ̀
mo á fi pe ètò talẹ̀ tòní ní òun rúgbó bọ̀ òun rúgbó bọ̀ pẹ̀lú ajá Ìlú Ọ̀yọ́ ṣe mọ̀ pé mi gangan sì lájà Ìlú Ọ̀yọ́ tẹ́lẹ̀. Àkọ́kọ́ nínú ọ̀rọ̀ tí yá pẹ̀kẹ́lù ni Apere oyè Aláàfin Ìlú Ọ̀yọ́ tó ṣòfò látìgbà tí bàbá wa kábíyèsí ikú bàbá yèyé Àtàndá Alówólódù bíi ìyèrè tí bàbá ti re ìwàlẹ̀ àṣà àtìgbà tí bàbá ti re ìwàlẹ̀ àṣà ní inú oṣù kẹrin ọdún tó lọ ṣe mọ̀ pé ó ti pé oṣù mọ́kànlá báyìí tí bàbá ti wọ́kalẹ̀ lọ. Àtàndá Alówólódù bíi ìyèrè ọmọ Bírónkẹ́ ibi ó bá wà ilẹ̀ rẹ̀ mò ń bọ̀ ná. Ọba ní gbogbo ilẹ̀.
súnmọ́ba níwọ̀n ẹgbẹ̀je jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà àjẹpẹ́ ayé kábíyèsí ọba wa. Adéyínká Ọlásùnkànmí mò ń jẹ́ o gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pàpín náà tún ni mí tí í ṣe baálẹ̀ ẹ̀ fìlà ìlàsà àròkò tí so lórí ọbẹ̀ nínú àwo tán ganan ajá ìlú Ọ̀yọ́ yín rèé o tí èé déédéé gbó tí èé gbó lásán nítorí bí ìrẹ́ran kò má rábàmì èèyàn ọ̀rọ̀ jẹ́nu oorun ẹgbẹ́ tó fi eléyìí náà sí nítorí ikú bàbá yèyé Àtàndá alówólódù bíi ìyèrè ọmọ Ìbírónkẹ́ ibi ó bá wà ilẹ̀ rẹ̀ mò ń bọ̀ náà ẹ̀yin tèmi ẹ má bínú sí mi. Babaláàfin Abìrì ẹ̀sìn tìkọ̀ Aláàfin ọkùnrin jẹ́jẹ́ Àtàndá tí gbogbo ayé ròyìn bíbá wò sùn ọlẹ́wọ̀ alábí ẹni tí ọlọ́gbẹ́nu. ẹ̀yin tèmi láì ní dé ìtàn pẹnu láì ní dá yín lágara láì ní gbà yín lákòókò púpọ̀ torí tí mo fi wá lálẹ́ yìí gangan náà ni ọ̀rọ̀ oyè ọba Aláàfin ìlú Ọ̀yọ́ Apere Alaafin ìlú Ọ̀yọ́ tó ti ṣòfò láti bíi ọdún kan sẹ́yìn ṣe é mọ̀ pé ní ọjọ́ 18 àrújọ́ 23 ní ọdún tó lọ nínú oṣù kẹrin ọdún tó lọ iná ni ariwo gbalé tí gbégbòde kan pé bàbá wa Àtàndá lówólódù bíi ìyèrè ọmọ Ìbírónkẹ́ ó ti wọ káàlẹ̀ lọ o wọ́n fi wálẹ̀ lọ o láti ìwà àgbà náà láti wá ń gbọ́ lọ́tún lósì lórí ọ̀rọ̀ àwọn ọmọ oyè pé ta ló kàn kódà àwọn tí wọ́n yìí sọ ọmọ Ọ̀yọ́ gan wọ́n ní interest nínú ipò Aláàfin ti ìlú Ọ̀yọ́ torí pé oyè ọba ilẹ̀ Yorùbá tí ó lóhùn tó lóòrìn ni mo ti ń rí àtẹ̀jíṣẹ́ ẹ̀yin tí ẹ ti ń kọ́mẹ̀ǹtì látòrí Adékúnlé KB Victoria Kẹ́hìndé ẹ ṣé o gbogbo yín pátápátá ni mo rí àtẹ̀jíṣẹ́ yín ẹ ṣé o wọ́n kí wa wọ́n ní àpò ètò wọ́n dẹ̀ ní more grace ṣùgbọ́n títí alẹ́ yìí ni ìròyìn kan tí mo rí tí ẹnìkan fi ṣọwọ́ sí mi òun náà ni mò ń wò yìí kọ́mọ́dà bíi pé irọ́ ni àbáwádà ẹ jẹ́ ń fi hàn ẹ̀yin gangan náà kí ẹ rí ìròyìn ọ̀hún lójú screen fóònù mi ibi tí mo ti ẹ jẹ́ ń sún mọ́ kámẹ́rà díẹ̀ sí bọ́yá ẹ rí ó ní new Aláàfin nothing is causing delay than hypocrisy pé kò sí nǹkan kan tí ń dá ipò àjọba dúró ju àbòsí lọ lára àwọn ọmọ ọba kan ń ló fi sọwọ́ ìwà máa kà á àwọn ibìkan ń bẹ tí ń fò tí ì ní kà nínú rẹ̀ ṣùgbọ́n àwọn ń ka àwọn ibìkan tó lápẹẹrẹ tó jẹ́ kókókókó tó jẹ́ orí ọ̀rọ̀ gangan nínú bí ṣùgbọ́n kí n tó lọ síbi ìjìnlẹ̀ gangan ọ̀rọ̀ yìí tó gbé mi wá yìí gangan tẹ́ ẹ̀ ń wo lójú fóònù mi tẹ́ wà lọ́wọ́ mi mo lè gbé sójú screen ká ẹ lè rí níbẹ̀
ṣùgbọ́n kí n tó lọ sórí ọ̀rọ̀ yìí ní tó wá jẹ́ kémi gangan wò ó ní níbi ọ̀sẹ̀ tó kọjá lọ yìí ní bàbá wa OONIRISA jẹngbini bí àtẹ ẹlẹ́kẹ̀ OONIRISA ọba ẹni ìtàn Ògúnwùsì ní Ilé Ifẹ̀ ni wọ́n lọ sí wọ́n ṣe àbẹ̀wò sí orílẹ̀-èdè Brazil ní orílẹ̀-èdè Brazil. Ẹ jẹ́ kí n fi àwòrán bí ètò ṣe lọ ní ọjọ́ náà kí n fi hàn yín kẹ́yìn náà rí níbi ibi tí wọ́n pe OONIRISA sí ìyún ní orílẹ̀-èdè Brazil ní orílẹ̀-èdè Brazil táwọn tọ́jẹ́ Yorùbá ń bẹ̀ tí OONIRISA tó sì tán patú méje tọ́dẹ̀ pa nínú igbó níbẹ̀ ṣùgbọ́n kí n tó mo fẹ́ gbé wá nísìnyí ń gbé àwọn fọ́nrán n tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn gangan ń gbé sí ojú móhùnmáwòrán nísìn ń wà bí bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ oyè yìí tí ó ti ń pẹ́ ńlẹ̀ wọ́n ní tí kinní kan tí a bá pẹ́ lórí mí sì ré àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní bá a bá pẹ́ lórí mí èsìn kéèsìn ìní máa ń bá àyàn níbẹ̀ pé èsìn kéèsìn ní ọmọ bá àyàn níbẹ̀ bí èèyàn bá ti pẹ́ jù lórí mí ṣé ń gbádùn Yorùbá mi ẹ̀yin èèyàn mi bá a bá pẹ́ jù lórí mí èsìn kéèsìn ni àwọn àgbàlagbà sọ pé yóò mọ̀ bá àyàn ńbẹ̀ ibẹ̀ náà lọmọ ọba kan tí wọ́n sọ pé kò sí nǹkan kan tí ń dá àti fi níjọba oyè Aláàfin ìlú Ọ̀yọ́ kankan dúró ju pé àbòsí lọ ọmọ ọba kan ń ló sọ bẹ́ẹ̀ o kì í ṣe mi ẹnu tèmi ọ̀gbá o ó lábòsí ni o pé àbòsí ni pé kò sí nǹkan kan tó ń dá dúró ju àbòsí lọ o lẹ́nu ọmọ ọba èmi kọ́ ìn tó wí o èmi bí igbó èmi kẹ̀ ìn tó sọ bẹ́ẹ̀ o ó lábòsí ní dá dúró. ọmọ ikú tí kò gbọdọ̀ pa ọmọ àrùn kò gbọdọ̀ ṣe kò súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je ìnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà àjẹpẹ́ ayé kábíyèsí ọba wa ẹ̀ka nínú ẹ̀dá láàláàfin. ẹ̀ka nínú ẹ̀dá láàláàfin ọlọ́run ló dá bó ti fẹ́ ó ṣọwọ́lẹ̀ ọtí àdàbí rẹ̀ agídí kọ́ ṣe bọ́lá lópin ẹgbàá fúnṣẹ́ ọlọ́run lára ẹ̀ balẹ̀gbẹ́ yín kọ́ ẹ máa lára kálukú ló mọ̀ wọ́n tí yóò wọn ẹgbẹ́ bàbá ẹni ò ṣe pé lórúkọ tọ́rọ́jú ní lọ́jíṣẹ́ ẹgbẹ́ ẹni irun pépé jù kì í ṣe ẹgbẹ́ irun gbọ̀n àmìrà aládé ẹbí kì í ṣe ẹgbẹ́ wọn wọ́n wá ń bínú. ẹ̀yin tèmi àwòrán náà rèé ẹ jẹ́ ń gbé sí ojú móhùnmáwòrán yín òun náà ní níbi tí OONIRISA jẹngbẹni bí àtẹ ẹlẹ́kẹ̀ tí wọ́n ti wá ń pàṣẹ tí wọ́n ń dìklẹ̀ àwọn agbègbè ibì kan ní ilẹ̀ Brazil ní ilẹ̀ Yorùbá pé ilẹ̀ Yorùbá náà ní ibẹ̀ wọn o ní tó jẹ́ káwọn máa mú eléyìí wá ni pé kí a má jẹ́ kí etí àwọn èèyàn ó di sí ká má jẹ́ tí etí àwọn èèyàn ó di sí ṣe é ti rí bí wọ́n ṣe ṣàpọ́nlé OONIRISA dáadáa ní ilẹ̀ Brazil kó máa yé ọlọ́gbọ́n kó máa yé olóye torí gbogbo oyè kóyè tó bá ti ní í ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá tó bá ti jẹ́ pé kinní kan o Yorùbá o ẹ jẹ́ mú wá gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹ wo irú Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo Yorùbá gbogbo ilẹ̀ Yorùbá ẹ rí i pé wọn èyí jẹ oyè irú àwọn oyè báyìí ní ìlú míì tó kọjá ìlú Ọ̀yọ́ wa ní àyín ẹ tún wo ìgbà tí K1 the ultimate tó fẹ́ joyè Máyégún wọ́n ti ń jẹ́ ó ti ń pera rẹ̀ ní Máyégún tẹ́lẹ̀ yóò ní Máyégún in general gbogbo lẹ́ńkì ọ kódà wọ́n tún fi joyè nílẹ̀ Ìbàdàn ṣùgbọ́n gbà ó sà ti ń lépò ń fẹ́ jẹ Máyégún general gbogbo ilẹ̀ Yorùbá yìí tipẹ́tipẹ́ kó tó di pé Ọlọ́run lo ọba Ìbàdàn gbà náà Ajé Ògúngúnnísọ̀ tó lò ní sábàbí láti fi dé ọ̀dọ̀ Aláàfin Àtàndá Alówólódù bí ìyèrè tí bàbá fi jẹ oyè Máyégún gbogbo ilẹ̀
Yorùbá káàbàtà ẹ mọ̀ dé o máyégún gbogbo ilẹ̀ gbogbo Yorùbá káàbàtà pé máyégún ilẹ̀ Yorùbá káàbàtà kò sí ọba kankan nílẹ̀ Yorùbá gbogbo ẹnu mo lè fi sọ kìí ṣe ti ìjánu tó lè fún èèyàn kan lóyè kan tí ó wàá sọ pé of Yorùbá land ju Aláàfin ìlú Ọ̀yọ́ lọ látàrí pé àwa ń wọ́ jíjẹ oyè náà nílẹ̀ àwọn oríṣiríṣi nǹkan ló wá ń nù wá gẹ́gẹ́ bí irú ètí mò ń ṣàkàwé rẹ̀ bọ̀ lẹ́ẹ̀kan yìí ìyẹn sọ pé bàbá náà lè bàbá Onírìsà lè fi kò lè dìklẹ̀ àwọn ibì kan nílẹ̀ Yorùbá àbí pé wọ́n lẹ́tọ̀ àti ṣùgbọ́n tí mò ń fà á yọ ń bẹ̀ ni pé nígbà tí tẹ́ mọ̀ pé àìsí ńlé olóyìn mọ̀ báyá kí n mọ̀ pọ̀ òwe yìí káwọn èèyàn mọ̀ sí ń gbọ́ pé àìsí ńlé olóńgìn ní pé ilé ọmọ di ilé èkúté ni látàrí èyí à ń rọ gbogbo àwọn tí wọ́n ní í ṣe pẹ̀lú oyè ọba ìlú Ọ̀yọ́ láti torí Ọlọ́run kán bá wa jára mọ́ kínní yìí torí custodians of culture kán sì tánú wa o ẹni tó mọ̀ nípa àṣà gan tí ó mọ̀ pọ́n àṣà lé tí ó mọ̀ pọ́n àṣà lé ni kí wọ́n bá wa kí elédùn ọ̀yàn fún wa káwọn tí wọ́n wà níjànú rẹ̀ kí wọ́n dìbò yàn fún wa o torí àwọn ẹlòmíín àwa lè torí pé ayédáyé ò làjú ká lọ́mọ fi ojú egbò tẹ́lẹ̀ ẹ jẹ́ wá kà nínú ìròyìn tí mò ń sọ fún yín lẹ́ẹ̀kan ọmọọba Adéńrelé Ọ̀wọ́ Adé Ọládìgbòlù ìlẹ́ni tó kọ tó sọ̀rọ̀ yìí tó sọ àwọn ọ̀rọ̀ yìí níbi ó ń bẹ ní kíní tẹ́yìn náà bá lọ sí wẹ́bsáìtì yìí ẹ rí níbẹ̀ tí wọ́n pè ní kí ló kọ wẹ́bsáìtì ọ̀hún gan-an nationnewslead.com ìròyìn ní yàjóyàjó ni on the 28 ìjẹta ni wọ́n post rẹ̀ ni wọ́n fi ròyìn ọ̀hún sọwọ́ ó wá ń sọ pé kò sí nǹkan kan tí ń dá àjọba ní ìlú Ọ̀yọ́ tó ń dá a dúró ju pé àbòsí o ó ní Basọ̀run Láyínká bàbá wa àgbà oyè chief àwọn ọ̀rọ̀ sọ àwọn ọ̀rọ̀ kan tó nípọn tí ò gba ẹnu èmi Adéyínká bẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ wò ń bẹ̀ fún ara yín ẹ bá ń bẹ̀ ó dákọ̀ àwọn àgbà oyè ó dákọ̀ Basọ̀run Láyínká ó dákọ̀ chief Ajíbọ́lá Àfọ̀njá bàbá wa IDS ó tún dákọ̀ Lágùnà síbẹ̀ ó wá ń sọ pé dídá tí wọ́n ń dá àti yan ọmọ oyè tuntun tí ó gorí àpèrè Aláàfin ìlú Ọ̀yọ́ dúró pé dídá táwọn tí wọ́n wà níjànú kínní yìí ń dá a dúró pé ó ní ọwọ́ kan àbòsí nínú ni o ó lọ́wọ́ kan àbòsí nínú ni ẹ̀yin tèmi ó ní ọwọ́ kan àbòsí nínú ni ẹnu mi ò gbà ọ́ Adéyínká. ilé Aláàfin ọba tẹ̀mí ká sí bùbá fàyè bùbá fàyè ká ò ṣèrí fi. onílù mi ẹrẹ́ yá o. ẹyẹ tó ka díẹ̀ sí i níbẹ̀ ló ti ń sọ pé ọwọ́ àpọ̀ òwe kan o ó pa òwe òyìnbó ni wọ́n fi kọ́ ń bí ẹyẹ mi náà kà lé èbó bọ́sẹ̀ kọ́ bẹ̀ ó ní if it looks like honey tó bá jọ oyin smells like honey tó òórùn rẹ̀ náà ń rùn bànàbànà bí oyin and ferments like oyin tó mú bà dáadáa tó kì tó mú bà tó rùn bí oyin ó ní oyin gangan náà ni o ó lé òwe Yorùbá ló sọ bẹ́ẹ̀ n bó ṣe kọ́ bínú ó ní òwe Yorùbá ló sọ bẹ́ẹ̀ ó ní òwe Yorùbá ti ń gba àwọn èèyàn nímọ̀ràn ti ń gbà wọ́n níyànjú láti máa ṣe mẹ̀lọ́mẹ̀lọ́ níbi àwọn ọ̀rọ̀ tó bá ta kókó ọ̀rọ̀ tó bá lè dá làásìgbò sílẹ̀ iná ní jẹ́ kémi Adéyínká náà ó lè máa yọ ọ̀sẹ̀ kọ̀ọ̀kan lẹ́kù kí n mọ̀ bá a ṣubú ni mo ti rọra ń pa bí òwe bó ṣe kọ́ bí Adéyínká pẹ́ ń bọ bí irinṣẹ́ ẹ̀mọ̀ pàwé sì síbi kó bàjẹ́ hàn. ló jẹ́ oúnjẹ àtọ́jẹ́ jẹ́jẹ́ ó jẹ́ torí ìròrí mi máa jinlẹ̀ ìrònú jinlẹ̀ lóyún ọ̀gbọ́n pẹ̀lú àgbékalẹ̀ mi ò ṣe lẹ́lẹ́gbẹ́ bóyá mo tún ti yóò padà. ẹ̀yin tèmi mo ti ń rí àtẹ̀jíṣẹ́ yín o Abíọ́dún Ọlọ́pàdé wọ́n ní Ajíṣe bí Ọ̀yọ́ I trust you èmi náà trust yín o nílẹ̀ ní àkọ́ọ̀kan gbogbo ẹ̀yin tèmi tẹ́ ẹ̀ ń dúró tì wá tí tẹ́ ẹ̀ jẹ́ oṣù wa tọ́jọ́ pé bá a bá ti ń ṣètò báyìí lẹ́ẹ̀mọ́ kọ́mẹ̀ǹtì bá a post nǹkan náà
ẹ̀yin náà lẹ́ẹ̀kọ̀kọ́ kọ́mẹ̀ntì gbogbo yín pátápátá àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa lórí rédíò wa sọ̀rọ̀ mọ́gbèsì gbogbo yín pátápátá ní akí o a ò ní olódì kankan a lọ́lọ́dì kankan. báyìí ni òòṣà ọba tí ò ṣe rí fín onílù mi eré ọjà òkèlè iṣẹ́ àrídẹ́lẹ̀ àtàrẹ́lẹ̀ aláàfin ọba adé kábíyèsí ikú bàbá yèyé òòṣà ọba tí ò ṣe rí fín. kábíyèsí mo yí ìka ọ̀tún fún orí adé. kí lẹ́yìn wò pé ó ń fa dìlé tó ń dá a dúró kí lẹ́yìn wò pé ó ń dá a dúró kí lẹ́ sì rò pé bóyá ẹ lè gba àwọn àwòrò ṣàṣà àwọn bàbá wa àwọn olóyè ẹ lè gba àwọn lámọ̀ràn ọláyíwọlá owó labí mo rátẹ̀jíṣẹ́ yín o kàlífà àṣìbúnà ńlá mo rí àtẹ̀jíṣẹ́ yín o ọlátúndé ọlálẹ́kan abdullateef mo rátẹ̀jíṣẹ́ yín abíọ́dún ọlọ́pàdé mo rátẹ̀jíṣẹ́ yín david tóbi lọ́ba mo rátẹ̀jíṣẹ́ tiyín náà kàlífà àṣìbúnà ńlá wọn ní ọlọ́run kò ní padà lẹ́yìn wa nílò ọ̀yọ́ àṣẹ o ẹ̀yin tèmi tẹ́ ẹ bá fẹ́ pè wọlé ẹ lè pè lórí whatsapp 09033185310 ó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ fi lè pè wọlé sórí ètò lórí whatsapp ẹ sì lè pè ní normal call náà ẹ sì lè pè ní lórí whatsapp wọ́n fẹ́ kẹ́ ẹ dá sí i kí lẹ́yìn wò pé ó ń dá oyè àjọba nílùú ọ̀yọ́ kí lẹ́yìn wò pé ó ń dá a dúró kí ni ẹ sì wò pé bóyá a lè ṣe àbí ẹni yìí sọ̀rọ̀ púpọ̀ ọmọọba yìí sọ̀rọ̀ púpọ̀ àfọ̀njá àyìndé mọ́rátẹ̀jíṣẹ́ yín ẹ ṣe o ó tún sọ nǹkan kan níbí ìfẹ́ máa ka àwọn ọ̀rọ̀ yìí torí àwọn ọ̀rọ̀ kan ń bẹ tó lágbára díẹ̀ ọ wá ń sọ ẹ jẹ́ kí n fi eléyìí kún ó ní kí n fàdá dúró ó ní àwọn 5 péré ní wọ́n jẹ́ grandson tó ń jẹ́ biological grandson late Alaafin Siyanbola Oladigbolu on the list of contenders and the whole Ọ̀yọ́ knows them very well ó ní gbogbo Ọ̀yọ́ ló sì mọ̀ wọ́n wọ́n ní àwọn yòókù jẹ́ bíi ìpele kẹrin o 4th generation upward and majority of them are maternal prince that's the fact ó láwọn yòókù àwọn tó ti pọ̀ nínú wọn láti bí ìdílé ìyá ni wọ́n ti jẹ́ ọmọ ọba kìí ṣe pé bóyá ọwọ́ ń ka àwọn tọ́jọ́ ọmọ ọba tán jẹ́ grandson ọba Aládìgbòlù gangan ibẹ̀ ló ti ń ka bàbá wa tó jẹ́ archbishop Ayọ̀ Ládìgbòlù ó sọ fúnra rẹ̀ lọ́kọ́ bẹ̀ ẹ̀yẹ́ ìfihàn yín ó ní bàbá is 85 ìmọ̀ bóyá ń rí náà rí ṣé ẹ rí náà rí kíní báyìí òye náà lè jẹ́ rí náà rí ó sì dùn mí ó ní bàbá jẹ́ 85 years old ṣùgbọ́n ọmọ Ládìgbòlù gangan ni bàbá ó tún dákọ̀ ó ní Prince Sanni Kọ́ládé Ọládìgbòlù ọlọ́mọ ọba grandson náà ni òun náà ó tún wá dákọ̀ ó ní Prince Siyanbola Prince Kọ́ládé Siyanbola Ládìgbòlù ọlọ́mọ ọba Ládìgbòlù lòun náà ó tún dákọ̀ Prince Muideen Ake Ọládìgbòlù ó tún dákọ̀ Prince Hamidu Ọládìgbòlù ó ní grandson lòun náà ó wá tún dákọ̀ Prince Engineer Abidin Ọládìgbòlù ó ní great grandson lòun ó tún wá dákọ̀ Prince Akeem Abiodun Ayinde Ládìgbòlù ó ní great grandson yẹn náà ó tún dákọ̀ Prince Lukman Olúgbénga Ládìgbòlù great grandson ó tún dákọ̀ Prince Sanda Ládìgbòlù great grandson náà ló pè ẹlẹ́lẹ́kẹsàn Prince Muideen Adékúnlé Ládìgbòlù ó ní láti maternal prince lòun láti ìdílé ìyá ni èèyàn o ọ ní ipe ó tún sọ̀rọ̀ ó ní àwọn ìkángun tó jẹ́ ti àwọn Gbádégẹṣin pé bàbá wọn pé wọ́n ti jẹ oyè wọ́n ti jẹ ọba Aláàfin ìlú Ọ̀yọ́ rí o pé kò tiẹ̀ yẹ kí wọ́n tiẹ̀ put wọn into consideration rárá lẹ́nu ọmọ ọba yìí ni o èmi kọ́ ẹnu tèmi ọ̀gbá o Adéyínká mélòó lára mi lẹ́nu Prince Adéǹrẹ̀lẹ̀ Ọ̀wọ̀ Adéládìgbòlù òun ló kọ́ kínní yìí ó ní kò tọ́ sí àwọn tá a bá fẹ́ ṣe equity and justice tá a bá fẹ́ wà fairness tá a bá fẹ́
ṣe ní àparò kan ọ̀gá jù kan lọ lórí ebè ó ní kò tiẹ̀ tọ́ sí àwọn ìdílé Gbádégẹṣin pẹ́ẹ̀pẹ́ pínrínpínrín torí bàbá wọn ti jẹ oyè Aláàfin rí o tó jẹ́ pé àwọn míì tún ń bẹ tán jẹ́ ọmọ Ládìgbòlù náà tán sì wà láyé tán wà láàyè tó sì tọ́ sí kinní yìí pé àwọn tó kù làwọn tí òun kà kalẹ̀ tí mo dákọ wọn lẹ́ẹ̀kan ẹ̀yin tí ẹ̀ wá ń wò wá lọ́wọ́ ojú wo lẹ fi wò ó àmọ̀ràn wo lẹ́yìn fẹ́ gbà wọn àgbà oyè látòrí bàbá Basọ̀run ìlú Ọ̀yọ́ pẹ̀lú gbogbo àwọn olóyè yòókù tí wọ́n wà ní ìjánu ètò àjọba ní ìlú Ọ̀yọ́ Aláàfin wa níbí àmọ̀ràn wo lẹ́yìn lè gbà àwọn olóyè yìí àmọ̀ràn wo lẹ́yìn lè gbà wọ́n àmọ̀ràn wo lẹ́yìn lè gbà wọ́n gẹ́gẹ́ bí onílù tí ò ní fẹ́ kí ìlú ó tú onílù tí ò ní fẹ́ kí ìlú ó tú ọ̀rọ̀ pọ̀ nínú òwe kọ́bọ̀ ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n lérèfé tí mo lè yan náà nu ìfẹ́ họ púpọ̀ jù kó mọ̀ bá a bó tẹ́ ẹ bá lámọ̀ràn ẹ pè wọlé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tàbí kẹ́ ẹ tàtẹ̀jíṣẹ́ lórí WhatsApp lórí ẹ̀rọ 090 ẹ lè kọ́ọ̀lù ní normal call 090 33 18 53 10 090 33 18 53 10 090 33 18 53 10 tàbí kí ẹ tẹ àtẹ̀jíṣẹ́ lórí WhatsApp náà. arúfojò pamọ́ kaniran garaba ni ń fojú iṣẹ́ wò ọba Adéyẹmí Aláàfin ọba ní gbogbo ilẹ̀ kílẹ̀ òde Aláàfin kì í ṣẹgbẹ́ wọn wọ́n ń bínú. Aláàfin kì í ṣẹgbẹ́ wọn wọ́n ń bínú. Ẹni bínú Aláàfin òòṣà ló ń bínú. Òòṣà lọ́ba Adéyẹmí Lámìdí Ọ̀yọ́ Aláàfin ọmọ ikú tí kò gbọdọ̀ pa ọmọ àrùn táwọn gbọdọ̀ ṣe òsùnmọ̀ba níwọ̀n ẹgbẹ̀je ìnàsọ́ba níwọ̀n ẹgbẹ̀fà àjẹpẹ́ ayé tàbí èsì ọba wa ọkọ̀ alájàrá mọ́ta. mo ń retí àtẹ̀jíṣẹ́ yín o. Ẹ̀mí ọ̀pọ̀. mo ń retí àtẹ̀jíṣẹ́ yín pẹ̀lú ọ̀rọ̀ àmọ̀ràn tẹ́ ẹ lè fún àwọn bàbá wa tí wọ́n wà níjànú kínní yìí àwọn bàbá wa tí wọ́n wà níjànú kínní yìí 090 33 18 53 10 ṣe é sì mọ̀ pé onílù èfi ó tú gbogbo bá a bá ṣe lè ṣe tí òfin ní la wàhálà lọ tí òfin ní làásìgbò kankan nínú tí gbogbo ó fi lọ ní wẹ́rẹ́rẹ́ sẹ̀rẹ̀rẹ̀ kò yé yín ẹ̀yin tèmi àmọ̀ràn wo lẹ ní fún àwọn tí wọ́n àwọn Ọ̀yọ́mèsì àmọ̀ràn wo lẹ ní fún àwọn Ọ̀yọ́mèsì ẹ̀yin tí ẹ̀ ń wò wá lọ́wọ́ yìí. Ìyọ̀mí Ládìgbò. ọ̀rọ̀ kẹta ni ẹ rí i pé mo ti kọ gbogbo ẹ̀ síbẹ̀ ó ní àìṣedéédé nípa fífún gbogbo ẹkùn ìdìbò ìpínlẹ̀ Ọ̀yọ́ láǹfààní àti jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́ bá lọ wo àtọdún tí wọ́n ti ń jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́ bá lọ wo ẹ rí i pé láti ìgbà tá a ti padà sí democracy ẹnìkan péré náà ló ti wá láùsáìdì Ìbàdàn nínú gbogbo àwọn tí wọ́n ń jẹ gómìnà ó dẹ̀ ní bó ṣe jẹ́ ni ìyún ni Àlàó Akálà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà kan rí Àlàó Akálà tó ti jẹ́ olóògbé nísìn láti gbà yé látòrí láàmù láti gbà tá a ti gbọ́njú látòrí Láàmú Adésínà tó fi dórí Ládọjà Ràṣídì Ládọjà tó fi dórí Abíọ́lá Ajímọ́bi tó fi dórí gómìnà Ṣèyí Mákindé tó wà ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ tá a bá wá ń kà á ní ení èjì ní orí bàbá wa Láàmú Adésínà ọdún mẹ́rin bàbá wa Ràṣídì Ládọjà ọdún mẹ́rin ó di ọdún mẹ́jọ tá a bá fi ọdún mẹ́jọ constituted authority kún orúkọ wọn sì mo ti dákọ wọn sì sápá mi lórí tá a bá fò náà kún ọdún mẹ́jọ tiẹ̀ kún ó di ọdún 16 years bá mẹ́rìndínlógún tá a bá tún fi ọdún mẹ́jọ Ṣèyí Mákindé kún mẹ́rìndínlógún mélòó ló dì ó ti di mẹ́rìnlélógún padà báwọn o mẹ́rìnlélógún nínú gbogbo ọdún mẹ́rìnlélógún yìí tá a ti padà sí ìjọba àwa ara wa yìí
ọdún 4 péré ìní Àlàó Akálà láti Ògbómọ̀ṣọ́ ló fi jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Tá bá wá ń sọ pé equality and fairness gẹ́gẹ́ bí gómìnà Ṣèyí Mákindé náà ṣe ń jà fún equality and fairness nínú ẹgbẹ́ òṣèlú PDP People Democratic Party pẹ̀lú bí wọ́n ṣe sóònù presidency sí nọ́ọ̀tì tí wọ́n tún lọ ń gbé chairmanship position party PDP tí wọ́n tún gbé sí ilẹ̀ Haúsá yìí kan náà ègé ni ẹ mọ̀ pé ó kún ara àwọn kùdìẹ̀kudiẹ tí gómìnà Ṣèyí Mákindé tán ń jà fún sí nínú PDP sọ yìí lọ́jọ́ kìíní àná wípé if PDP as a party cannot restructure itself, how will it be able to restructure Nigeria? Pé irọ́ ni o, tí party PDP ò bá lè restructure ara rẹ̀ báwo ló ṣe fẹ́ restructure Nigeria? Eléyìí náà wá ló ń jẹ́ kí mi gangan náà mọ̀ bí wá pé báwo ló ṣe jẹ́ báwo lọ̀bọ ṣe sorí tí náà kí o ṣe Ìbàdàn nìkan ní bẹ ní Ọ̀yọ́ state tí wọ́n yẹ ti ẹ̀ fi rò ó kan àwọn ẹkùn òdìbò míì pé káwọn náà wá táwọn party big party yìí láti PDP ní APC ní Akọ́ọ̀dù ní SDP ní gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú yòókù tí wọ́n yẹ fi ronú pé ká máa ṣe ní ìjọba àparò kan ọ̀gá jù kan lọ lórí àbí tó bá gorí ebè báwo lọ bọ́ ṣe sorí tí náà kí o ṣe. Ọdún 24 gbáko làwọn Ìbàdàn náà ti fi jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Tá bá tún yọ ti àwọn first and second republic gbogbo àti ìgbà Ọmọlólú Olúńlọ́yọ̀ táwọn náà fi jẹ gómìnà rí. Tá bá tún yọ yùn kúrò káti ẹ̀ mú pé ìgbà tá a padà sí ìjọba àwa ara wa láti ọdún 1998 ọdún 24 ní Ìbàdàn ló ti fi ń jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣé kò wá sẹ́kùn ìdìbò míì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni? Ọwọ́ wo la fi jẹ eléyìí tí a fi lè máa pín ire láàrin tí kan òfin ní jù kan tá a fi dàbí ọmọ ọlọ́fà mọ́jọ. Yorùbá ló ní pín ire láàrin kíkan ọmọjù kan kíkan ọmọjù kan. Mo ti ń rí àtẹ̀jíṣẹ́ yín sí mo tún ti rí àtẹ̀jíṣẹ́ yín sí mo ti rí àtẹ̀jíṣẹ́ yín sí ẹ̀yin tèmi. Ọlátúndé Abdulateef ẹ ṣé o mo kí yín. David Tóbilọ́ba Khalifa Sibunanla Àpọ̀njá Àyìndé mo rí àtẹ̀jíṣẹ́ yín o mo rí àtẹ̀jíṣẹ́ yín. Ojú wo lẹ́yìn fi wò pé ká máa sún ṣùgbọ́n gbogbo wa tó bá ti dé tonípò ààrẹ kápá àwọn Haúsá ni wọ́n ń ṣe irú eléyìí bí Buhari ṣe fẹ́ kúrò nípò kọjá pàtíkù náà ló tún lọ wọlé kò sí ẹni tí yóò faramọ́ tínú rẹ̀ ó dùn síbẹ̀ torí ó yẹ kí power ọmọ shift láti ibì kan síbì kan síbì kan inequality àti fairness yóò fi wà ńlá paròkun òfin ní mọ́ rògbò ń ga jù kan lọ lórí ebè ìní èrè ǹjẹ́ ìjọba òfin lè mọ́ kárí kò wá mọ́ ní ilẹ̀ Haúsá àbí ní kíní Nàìjíríà àbí Ìbàdàn nìkan gbogbo àwọn tó bá ti jura wọn lọ pátápátá báyìí náà ni wọ́n mọ̀ ń rẹ́ra wọn jẹ́ tó fi délùú Ọ̀yọ́ wa ń bí náà látìgbà tí mo ti gbọ́njú díẹ̀ tá a ti mọ àwọn tó ń sojú wa nílé ìgbìmọ̀ aṣojúṣòfin ní ẹkùn ìdìbò Àbújá wọ́n mọ Honorable Akínwándé Mọ̀rúfù òun ṣe ní ọdún 4 wọ́n mọ Kamilu Honorable Kamilu àwọn ṣe ní ọdún 8 ó di ọdún mélòó ẹ̀yin tèmi 4 kan 8 kan ó di ọdún 12 Honorable Skimmer òun náà ó ti wà ń bẹ̀ fún ọdún 8 ọ̀tọ̀ọ̀tọ̀ tá a bá fi kún ọdún 12 ó ti di 20 ọdún ó tún ti wọlé ọdún 4 míì báyìí tí ó ti di 20 ọdún lé 4 ṣé nínú gbogbo local government tí ń bẹ a ti gbọ́ pé Àtìbá ti ṣe ká sọ pé bóyá Honorable Akínwándé Mọ̀rúfù ṣé kí n sọ pé bóyá àwọn belong sí West kí n sọ pé Kamel òun belong sí Àtìbá tí Skimmer náà belong sí Àtìbá ṣé kí ló dé tí àìrónú rẹ̀ kan àwọn àfijó náà àbí sáwọn àfijó náà láwọn tán lẹ́tọ̀ọ́ sí lára àwọn local government tán ń kà á mọ́ Ọ̀yọ́
tí ẹni tó bá ń lọ sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin l'Àbújá tí ó máa lọ sojú láwọn náà ni àfijó náà wà. Ṣé kò wá sáwọn tán dáńtọ́ tán mètò tán mọ̀ tún yàtọ̀ tó sì tán lè gbóúnjẹ fẹ́ gbẹ́ tán lè gbà wò bọ̀ ní àfijó náà. Ibi tí mò ń lọ ni o pé gbogbo àwọn tán bá ti jura wọn lọ báyìí náà ni wọ́n rẹ́ra wọn jẹ. Ìrẹ́jẹ ò pin síbì kan o bí ò ṣe pin sílẹ̀ Haúsá torí lójú gbogbo àwọn amọ̀kòkò nílẹ̀ Haúsá bíi kí gbogbo ilẹ̀ ọjà mọ̀ ni bíi kọ́ jẹ́ pé àwọn ni wọ́n mọ̀ wá bẹ̀ lọ́dọọdún gbogbo àlà máa ń pariwo tá a máa ń bú wọn pé born to rule pé wọ́n máa ń ṣe bíi pé àwọn ni wọ́n ní Nàìjíríà pé a sì jọ ní gbogbo Nàìjíríà ni o bẹ́ẹ̀ gẹ́gẹ́lẹ́ náà ni mo ṣe ń rí àwọn Ìbàdàn náà sí o kì í ṣe ní ti tèébù o ṣé born to rule lẹ́yìn náà nìbàdàn kò sẹ́kùn ìdìbò míì kò sọ́yọ́ kò sókè Ògùn kò sí Ìbàràpá kò sí Ṣakí kò sí Ṣẹ̀yìn kò sí Ìgbòho Mọ̀rẹ́ Alágbàdo Òde àmọ́ àtàpẹ́tẹ́ ẹnu omi àtàwọn ìlú bẹ́ẹ̀ lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ táwọn náà lẹ́tọ̀ọ́ sí àjẹ gómìnà Ọ̀yọ́ tó fi wá jẹ́ pé Ìbàdàn nìkan lọ́dọọdún Ìbàdàn nìkan lọ́dọọdún Ìbàdàn nìkan lọ́dọọdún ó tó àpérò gbogbo ọmọ eríwo ni mo fi pe ètò yìí gangan ní òun rúgbó bọ̀ àwọn àkòrí tá a pẹ̀ kẹ́lù nu mo wá ń fẹ́ káwọn èèyàn dá sí i kán sọ tinú wọn báwo ló ṣe rí lọ́kàn yín pẹ̀lú Ayọ̀lá Ọlálékan ẹ ṣeun wọ́n ní good advice mo rà tẹ̀jíṣẹ́ yín ẹ ṣé gan mo dúpẹ́ ẹni tó bá fẹ́ pè wọlé 09033185310 09033185310 09033185310 ẹ lè pè lórí WhatsApp ẹ lè pè ní normal call ẹ dẹ̀ lè pè lórí WhatsApp ẹni tó bá fẹ́ pè Glo náà ẹ tún lè pè Glo lórí 08118775793 tí mo ti ṣe mistake báyìí 08118775793 bẹ́ẹ̀ ni ṣe mistake 09033185310 ní MTN lórí Glo 08118775793 mo ń fẹ́ àwọn tí wọ́n bá mi dá sí ẹ dákun ẹjẹ́ àjọsọ àwọn ní báwo làwọn àgbàlagbà ṣe pa àwọn òwe yìí mò ń bọ̀ ná. Ẹgbà mi wọ́n kórì kì í ọba Adéyẹmí lọ́mọ àdàbà ilé ọmọ àdàbà òde kìnìún òkè àkẹsàn irúmọlẹ̀ tó gbé inú ààfin. Mo tún fi àsìkò yìí kí ọlọ́lá jùlọ wa president-elect Jagaban of Bogu Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fún ti ayẹyẹ ọjọ́ ìbí wọn tàná bá mi kan ti pè wọlé o. ẹ káalẹ́ o bá mi. ẹ káalẹ́ o. ẹ ra sà ẹ kú àtàárọ̀. bẹ́ẹ̀ ti pa ẹjú kó lórí ètò mi. orí ètò náà láwa ẹ dákun ẹ dá sí i mò ń fẹ́ káwọn èèyàn dá sí i ìsìn láwọn èèyàn dá sí i látẹ̀ ẹ̀kan tẹ́lẹ̀. Dr. Maruf Akinwande Ọ̀yọ́ West kọ́ Àtìbà ni o. Àtìbà ni bàbá náà ẹ ṣeun bàbá àgbà ò ní tán lórí rẹ̀. Àtìbà ni o. ẹ bá ń dákọ yín káwọn èèyàn lè bá a mọ̀ pé torí mi dá yín mọ̀. orúkọ mi ni Apostoli Sunday Dọ́kànọlá. Apostoli bàmí mi ní wa yín tí ẹ̀yìn ẹ bá a dá sí gbogbo àwọn ọ̀rọ̀ tá a ti ń sọ bọ̀ látẹ̀kan. àfijó nìkan ni ò tí ì ní. àfijó nìkan ni ò tí ì ní bí mo ṣe rò bẹ́ẹ̀ ṣe rò. ṣùgbọ́n tá a bá ti ẹ̀sọ́ pé Àtìbà náà ni Honorable Akínwándé Àtìbà náà ni Skimẹ̀ Àtìbà náà ni Kamẹ̀ káàtì ẹ̀ wá gbà pé Àtìbà ni wọ́n ṣùgbọ́n nílùú Ọ̀yọ́ náà ni wọ́n ti wá. bẹ́ẹ̀ni kì í ṣe ọwọ́ àwa olùwòran àwọn olóṣèlú ọwọ́ wọn náà lọ wà sẹ́yìn pé àwa ò sínú kọ́mítì wọn àsínú ẹ̀dá wọn tí a bá fẹ́ táwọn àfijó bá fẹ́ kó wá sọ́dọ̀ wọn tí wọ́n ti bẹ̀rẹ̀ náà mú un sí kí gbogbo àwọn kọ́mítì tí máa ń yàn wọ́n jáde máa ṣe sádò tí àná ọ̀fọ̀ kò ní wọn kalẹ̀ kí wọ́n ti kàmpé láàrin ara wọn ó bu àfijó kátìbọ̀ máa ṣe ni o tí ọba bu àfijó kátìbọ̀ máa ṣe àwọn ló fi ọmọ wọn kalẹ̀ àwọn ló sì kàmpéènì Àtìbà ọ̀rẹ́ wọn jẹ́ o Àtìbà ọ̀rẹ́ wọn jẹ́ àwọn ọmọ ẹgbẹ́ wọn
àní wọ́n ń dìbò fún ọmọ ìta bá fà kalẹ̀. bọ́ bàbá gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan pé àwọn tán bá jura wọn lọ́wọ́ náà ní rẹ́ra wọn jẹ kí wàá ní ti Ìbàdàn àti tọ̀yọ́ pẹ̀lú gbogbo àwọn ìlú yòókù lọ́yọ̀ stéètì tó fi jẹ́ pé Ìbàdàn nìkan. bákan náà bó ṣe rí sí àfijó tó fi náà lórí sí Ìbàdàn. sáà lè sọ pé àwọn ọmọ oyè látọ̀ yóò fi ìfẹ́ hàn pé àwa náà fẹ́ nífẹ̀ẹ́ sí kinní ẹgbẹ́ kinní ìwọ kan ọmọ Ọ̀yọ́ náà. àwa tí àìsàn olóṣèlú bá a jọ mọ Ọ̀yọ́ àwa ti ń pariwo pé Ọ̀yọ́ lọ́yọ́ ọkàn Ọ̀yọ́ lọ́kàn Ọ̀yọ́ lọ́kàn. èmi sọ fún wọn mo ní gbogbo gómìnà tó bá ti jẹ Ìbàdàn wọn tó ṣe. ẹ bá wo Ọ̀yọ́ state government ìjà post lónìí ẹ̀ẹ̀mejì mo post sílẹ̀ pé ọ̀nà sábó federal gas ìjáwáyà tí wọ́n ṣe mo ní enough of sidelining ẹ̀ ń pa àwa tí Ìbàdàn rẹ ti ṣe circular road Ìbàdàn rẹ ti ṣe express kí ló dé. ṣùgbọ́n fúnra àwa tá a jọ yọ náà là ń fẹnu yàrá wa lulẹ̀ ẹ kò sẹ́ni ó lè ṣe gómìnà kò sẹ́ni ó lè ṣe gómìnà sẹ́ni ò lè ṣe gómìnà sẹ́ni ò lè ṣe gómìnà. àbí o ṣùgbọ́n. bí àwọn tá à ń ṣe náà ò lè ṣe gómìnà. wọn lè dìbò fẹ́mi àti yín bá mi tí wọ́n á dìbò fáwọn àlọ́. àgbà àmọ́ oyè yìí ní ẹgbẹ́ àánà wọn ń fọwọ́ fà wípé lágbájá àtọmọ Ìbàdàn náà lè dìbò fún un. èso ṣẹlẹ̀ nù táwa náà bá ronú tí ó wù wá tá ní kágídí borí kágídí fìmọ̀ ṣọ̀kan. a má pè mẹ́ta ká má pè mẹ́rin ká jù ú lẹ́sẹ̀ nìkan tí wọ́n wá bá campaign. ká jù ú lẹ́fẹ̀ẹ́ nìkan. èso ṣẹlẹ̀ nìyẹn o. ṣùgbọ́n tí gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú bá ti lè sóònù rẹ̀ sọ́yọ́ kò bá jẹ́yàn mẹ́ta ẹ wo bí irú sẹ́nẹ́tọ̀ nísìn irú àwọn tán lọ fún sẹ́nẹ́tọ̀ ẹ̀rì pọ̀ yọ ni làwọn tán tí pátì tó lóòrìn jù ni wọ́n ti gbogbo ẹ̀ sí àtàkọ́ọ̀dù ni àti APC àti PDP. bẹ́ẹ̀ mọ̀ wípé sẹ́wọ̀n pé ìlú ṣe akéwìdé náà ti lówó ṣe gómìnà rí. òun náà ti lówó ṣe gómìnà rí. wọn ò mú náà ní nínú àwọn tí ó sì ní dìbò fún gbogbo àtiléwá náà wà nù rẹ̀. bẹ́ẹ̀ni ẹ̀gbọ́n wa kan náà lọ lọ́dún ní ọdún yìí bóyá gan ni bọ̀dá tiẹ̀ ríbò pẹ́ẹ́pẹ́ lọ́yọ̀ọ́ gan. inú ẹgbẹ́ tá a wà ní inú ẹgbẹ́ tá a wà ní. ká tiẹ̀ dúpẹ́ páwọn tiẹ̀ jáde ìbáwọn kan ò tiẹ̀ wò ó pé ká tiẹ̀ jáde. bí ẹ sọ pé ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó kéde ara sọ pé òun ti gómìnà èmi fúnra ara mi ni mò ń pariwo rẹ̀ pé ọmọ Ọ̀yọ́ bẹ́ẹ̀ ṣe gómìnà ọmọ Ọ̀yọ́ bẹ́ẹ̀ ṣe gómìnà. bọ́bá kí báyà ń sẹ́wọ̀n ní ìsìn lágbára Ọlọ́run àwọn Ọ̀yọ́ tó dájú pé àwọn fẹ́ẹ́ ṣe gómìnà pọ̀. 2027. bẹ́ẹ̀ kọ́lọ̀ wọn dẹ̀ mi wá sí. àmì o ṣùgbọ́n. tó bá jẹ́ wípé. ok ẹ máa bọ́rọ̀ yín bọ̀ bàbá. tó bá jẹ́ pé afa ọmọ Ọ̀yọ́ kankan lẹ̀ tí ń ṣe ẹgbẹ́ oníṣúùtì kò yẹ kí gbogbo àwọn ẹgbẹ́ yòókù tó dìbò fún ẹgbẹ́ mi tí ìṣẹ́gbẹ́ ọmọ Ọ̀yọ́ mọ́. ṣùgbọ́n sì lóòrí báwọn ẹgbẹ́ ni wọ́n ń ṣe ohun ṣètò máa lù. ṣùgbọ́n Ìbàdàn gbẹ́jọ́ Ọ̀yọ́ lọ. Ìbàdàn gbẹ́jọ́ Ọ̀yọ́ lọ. mo ti rí nù ẹ kú ètò. ẹ ṣeun bàbá àgbà onítàn lórílẹ̀ mi ní wáyé tì ẹ ṣe o. báàmì Apostle Sunday jọkàn ọlánú tí wọ́n ní Freedom Online Chapel tó wà ní Òkè Ọlọ́lá lọ́yọ̀ Aláàfin olú ilé ìjọsìn wọn tún bẹ ní ìdojúkọ Ọláọba hòtẹ́ẹ̀lì ní Ọláọba area ní Ọ̀yọ́ Aláàfin kan náà bàbá Apostle Sunday jọkàn ọlá tí wọ́n ní Freedom Online Chapel àwọn ni wọ́n pè wọlé wọn adúpẹ́ lọ́wọ́ yín o fún àwọn àmọ̀ràn tó ṣe kókó tẹ́ fún wa yìí Tìjání Nájímùdín wọ́n ní bó ṣe rí nìyẹn o Ògùn àdìjọ níní kì í ṣe ti Ìbàdàn nìkan ìpínlẹ̀ Ọ̀yọ́ kan náà sáà ni a pè é kì í ṣe kí Ọ̀yọ́ ó ṣe kí Òkè Ògùn ó ṣe kí Ògùn náà ó ṣe ni bó ṣe yẹ kó rí nìyẹn o bó ṣe yẹ kó rí nìyẹn gbogbo wa là ń látàkó pé àwa ló kàn pẹ̀lú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kí gbogbo wa náà ká mọ̀mọ́ rẹ́ra wa jẹ mọ́ kí wọ́n lọ embed ẹ̀ sínú constitution wa tó bá wà nínú constitution ni ò ní jẹ́ kí ìrẹ́jẹ ó wà báwo ni ò sí ní sí ìrẹ́jẹ gbogbo àwọn tó bá ti jura wọn lọ ní ọmọ rẹ́ra wọn jẹ ṣùgbọ́n tó bá ti wà nínú constitution nínú ìwé òfin orílẹ̀-èdè pé tẹ́kùn òye bá ti ṣe báyìí o ẹ̀ tún gbé lọ ẹkùn míì ni o kán máa ṣe ní rotational
irú ẹkùn mẹ́fà tó wà fún orílẹ̀-èdè Nàìjíríà yìí north west north east middle belt south west south east south south tó bá ti ń pín tó ti mọ̀ pé south west ló kàn lọ ní èrò yìí o gbogbo àwọn east ní nǹkan kan ní kàn mọ̀ yọjú síbẹ̀ kó jẹ́ pé láti south west nìkan ni wọ́n ti kàn ọkàn south east lọ́tẹ̀ yìí o kò ní sí gbọ́n mi sí omi òtó kò ní sí àmọ́ fi ọ̀rọ̀ ẹ̀sìn mọ́ campaign against ara wa láti mọ́ fi dá wàhálà alẹ̀ àbámọ́ lọ ẹlẹ́yàmẹ̀yà nígbà tó bá ti wà nínú òfin pé tẹ́nì yìí bá ti kúrò ńbẹ̀ ibi yìí ló kàn àwọn tó kàn ti mọra wọn bá wọn wá fà láàrin ara wọn tán jọ fà á tán mo fi mú àpẹẹrẹ wá nígbà tí bàmí ń bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé irú senator Ọ̀yọ́ Central Senatorial District àwọn bíi mẹ́ta àbí mẹ́rin tán jẹ́ from 3 major political parties ọmọ Ọ̀yọ́ ni gbogbo wọn wọ́n ti mọ̀ pé Ọ̀yọ́ ni wọ́n sọnù Ọ̀yọ́ Senatorial District Central Senatorial District sí ni ẹ wọ́n dẹ̀ jọ iron ẹ̀ out láàrin ara wọn ó sì padà já mẹ́nìkan lọ́wọ́ ní ìlú Ọ̀yọ́ náà tá a bá ti mọ̀ báyẹn pé irú Ọ̀yọ́ nìsín ẹkùn Ọ̀yọ́ mẹ́mẹ́ Ògbómọ̀ṣọ́ mẹ́mẹ́ Ìbàdàn wà ń bẹ̀ funny enough ni pé local government 11 péré ní Ìbàdàn local government 11 péré ní Ìbàdàn Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ gan náà àwa náà 11 ni o mo rí àtẹ̀jíṣẹ́ yín bá mi wọ́n ní Ọ̀yọ́ East ní Dr. Akínwándé Ọ̀yọ́ East ní Dr. Akínwándé ẹ ṣeun bàbá mo dúpẹ́ o wọ́n ní Ọ̀yọ́ East ní Dr. Sótúnbọ̀ Michael Tolúlọpẹ́ mi onítọ̀ọ̀sẹ̀ lọ́lọ́yọ́ ẹ ṣe o mo rí àtẹ̀jíṣẹ́ yín náà ṣùgbọ́n wọ́n ní ọmọ tó ní ìyá òun ò ní sùn ní o òun ò ní fojú lé oorun láti igi gogoro má sì gún ni lójú àwọn àgbà sọ pé látòkèrè láti yẹ̀bá rẹ̀ láti sìn láti máa ṣe òṣèlú 2027 ńlẹ̀ o láti sìn ní ká ti máa ṣe òṣèlú 2027 ńlẹ̀ local government 11 péré ní Ìbàdàn tá a bá da Ọ̀yọ́ mọ́ Ògbómọ̀ṣọ́ mọ́ Òkè Ògùn wọn tó nǹkan kan o Ìbàdàn nìkan ò sì lè dá gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ yàn Ìbàdàn nìkan kò lè dá gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ yàn àwọn èèyàn ti ń sọ̀rọ̀ sókè nísìn kí gbogbo wa lọ mú níṣẹ́ ìrẹ́jẹ à ń rẹ́ra wa jẹun tó kò sí ẹkùn ìdìbò tí ò lẹ́ ọmọ oyè tó káàtó tó kájú ẹ̀ tó lè sojú wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ wo bàmí Àpọ́stélì Sunday Jọkànọlá tẹ́ bá sì wà pẹ̀lú mi ní ìgbà tí ayé Ọládọjà gómìnà Rasidi Adéwọ̀lú Ládọjà tí wọ́n fẹ́ kọ́ teaching hospital sí inú state hospital ní Ọ̀yọ́ ń bí ṣe é mọ̀ pé building àwọn structures yẹn wà ń bẹ̀ tó ti ń rọ́tìn kabẹ̀ tí ò sẹ́nì kankan nínú àwọn tó ti ń jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ṣe continuity rẹ̀ gbàtàkàlà débẹ̀ ó wọ́ ọ lọ s'Ògbómọ̀ṣọ́ ìlú tiẹ̀ kó ó wọ́ ọ lọ s'Ògbómọ̀ṣọ́ ìlú tiẹ̀ wọ́n lọ kọ́ teaching hospital síbẹ̀ wọ́n abandon èyí tó wà lọ́yọ̀ tí Ọ̀yọ́ tí Ọládọjà tán ti propose ẹ̀ fún àwọn buildings náà ti fowó bèbèrè kọ́ látijọ́ yìí kán tiẹ̀ ṣe kó bẹ́ àwọn nǹkan kódà òjò kílókọ̀ rẹ̀ ó ti ń fa àwọn páànù bẹ̀ ya kò sí maintenance building yẹn wá ń rọ́tìn kabẹ̀ ó wá wà useless wọn wá lò ó ṣé ó wá lè jẹ́ pọ́nmọ Ọ̀yọ́ wà níbẹ̀ kí wọ́n má ti wá nǹkan ṣe sí yìí tí ẹ̀ wá mọ táwọn tán lọ ń sojú wa nílé ìgbìmọ̀ asòfin náà lọ ń ṣe lọ́hùn tí wọ́n kí fi ń raise ọ̀rọ̀ àwọn structure àwọn buildings tó wà ní Ọ̀yọ́ Aláàfin tó kàn ń waste síbẹ̀ bá ṣe máa ń waste property owó ìjọba nìyẹn àwọn buildings yẹn wà ń bẹ̀ sọmọ Ọ̀yọ́ lè wà ń bẹ̀ káwọn náà má ti lè kán má ti wá nǹkan ṣe sí irú àwọn nǹkan báyẹn oríṣiríṣi àwọn abandon project Akálà ó ṣe kínní l'Ógbómọ̀ṣọ́ ó wọlé iṣẹ́ rédíò ó wọ́ ọ lọ́bẹ̀ láti Ìbàdàn ó gbélé iṣẹ́ rédíò lọ́ọ̀lù rẹ̀ nìbàdàn ẹni l'Ógbómọ̀ṣọ́ ṣé Ọ̀yọ́ ò tó ní iléeṣẹ́ rédíò tìjọba náà báwọn tán tiẹ̀ jẹ́ olówó Ọ̀yọ́ bá ya kínní tán ya kọ̀lọ̀ràn sí ṣé kò yẹ kíjọba ibi tó yẹ pé embodiment of culture ibi ni àṣà àti ìṣe Yorùbá tó yẹ ká ti mọ̀ ibi dàbí tourism attraction center táwọn èèyàn àwọn òyìnbó máa ń wá láti Brazil káàkiri àgbáńlá ayé tẹ́ máa ń wá sọ́yọ́ ká má wàá lè ní àwọn ibi tá a ti máa fọn rere àwọn ìdàgbàsókè àbí ká máa sọ nípa àwọn nǹkan tó ṣe kókó nílùú Ọ̀yọ́ kó má sì lè ṣe rédíò
fún ìdí èyí àti àwọn ìdí tó pọ̀ igi gogoro mọ́gun ní lójú àtòkèrè láti máa mú ẹkún rẹ̀ sùn o gbogbo àwọn ẹgbẹ́ ọmọ ìlú Ọ̀yọ́ káàkiri àgbáńláyé tán jẹ́ tìlú Ọ̀yọ́ tí wọ́n yé sọ máa lè ká bẹ̀rẹ̀ nísìn mo kí gbogbo àwọn tán ti make attempt o páwọn fẹ́ jẹ gọ́vnà Ọ̀yọ́ state látòrí bàbá wa Ajíbọ́lá Àfọ̀njá IDS tóbi dórí champion Kẹ́hìndé Òkèdára Ẹ̀sẹ̀mọ̀jìd àtúntì ní kọ́ọ̀lù mi ọlọ́tẹ̀fún Ọ̀yọ́ náà ń pè yí. ẹ kálẹ́ bàbá ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ àpò ètò. ètò ni bàbá Ọlọ́run ní í ṣe. bá mi mo fẹ́ kẹ́ ẹ bá ń dákọ yín mi ti rí i pé ọlọ́tẹ̀fún ṣùgbọ́n ẹ bá ń dákọ yín káwọn èèyàn lè bá wọn. orúkọ tèmi ni Sakirudin Salaudeen ọlọ́tẹ̀fún lọ́yọ̀ọ́. ẹ ṣe bàbá. Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ ẹ sì tó ètò. ètò ní bá mi. ó dá ètò yìí ó rí mi lérí ló púpọ̀ lálẹ́ yìí. ẹ ṣe bàbá. táwọn tó dá síwájú wa lọ́yọ̀ọ́ àwọn ni wọ́n ń ba nǹkan jẹ́ kọ́lọ́ba pẹ̀tù sí wọn lọ́kùnrin. àmì àṣẹ o. ó pọ̀ Ọ̀yọ́ nìbàdàn. Ìbàdàn wa fẹ́ gbọ́n jù wá lọ. kábíyèsí bàbá. ìgbà àwọn tí wọ́n ní Ọ̀yọ́ Ọlọ́run ní padà lẹ́yìn wọn. àmì àṣẹ. ìlú Ọ̀yọ́ yóò kàn máa gòkè sí láti ẹsẹ̀ ìgbìmọ̀ rẹ̀. àmì àṣẹ o àmì àṣẹ. ọ̀rọ̀ ti dé góńgóri rẹ̀ báwọn. báwọn bàbá wa náà káwọn náà máa wò náà. Ọlọ́run má jẹ́ kó bàjẹ́ tó bá ní dákẹ́ àdúrà náà ni o. ẹ má dákẹ́ àdúrà o. orí ọ̀tún yóò tún wọ̀yọ́ láti ẹsẹ̀ ìgbìmọ̀ rẹ̀. àmì àṣẹ o àmì àṣẹ o. láti àpótò ojú òní. ẹ bá ń dákọ yín lẹ́ẹ̀kan sí bàbá. orúkọ tèmi ni Sakirudin Salaudeen ọlọ́tẹ̀fún. ẹ ṣe bàbá mi ní wáyé tì. àbí àwọn gbà. àmì. ẹ káàbọ̀ padà bàbá. ẹni ẹ pètò. ẹ rán ayé ṣeun sà. Ògbómọ̀ṣọ́ ti ṣe gọ́fúnọ̀. bẹ́ẹ̀ni. wọ́n ti ṣe deputy governor. bẹ́ẹ̀ni. Òkè Ògùn ti ṣe deputy governor. wọ́n tún ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ni. ọ̀wá sí tó lè wí pé kí Ọ̀yọ́ wà yìí kí a fi ń pe Ìbàdàn. bẹ́ẹ̀ni Ọ̀yọ́ state náà ni. kò sí àwọn olóṣèlú wa ní ká bá sọ̀rọ̀ kí ìlú wọn náà wù wọ́n. kí ìlú wọn ò wù wọ́n. bẹ́ẹ̀ni o. bàtà tí wọ́n kọ́ ọmọ àwọn ẹ̀wọ̀ sẹ́nẹ́tọ̀ tí ń ṣe lọ́nà báyìí ẹ̀sìn Fọlárìn. bẹ́ẹ̀ni. ẹlẹ́kẹta ni. tó ti ń ṣe sẹ́nẹ́tọ̀ tó ń ṣe sẹ́nẹ́tọ̀. bẹ́ẹ̀ni ṣé bá a rí àwọn tí a jọ contest tí a jọ ọmọ Ọ̀yọ́ ń gbà yẹn nínú wọn ni Chief Bisi Laka wà. bẹ́ẹ̀ni Chief Bisi Laka bẹ́ẹ̀ni. ọmọ Ọ̀yọ́ dìbò fún Bisi Laka náà. bẹ́ẹ̀ni. ọmọ Àbàdàn ni àwọn Ọ̀yọ́ tó dìbò fún. ẹsùn fẹ́ gbà wípé bàbá wa IDS bàbá wa Kàndà tí a jọ máa gbé nígbà àdúgbò kan náà. bẹ́ẹ̀ni. wọ́n tó jọ dìbò fún sẹ́nẹ́tọ̀ tí Fọlárìn gbé àwọn tó ti wọlé. bẹ́ẹ̀ni ṣé láyé àwọn èdè kọ́ yẹn àbí láyé ìwà òní. pé Yorùbá nìyẹ Ọ̀yọ́ ò serious àwọn adájọ́ mọ̀ Ọ̀yọ́ ò serious. ẹ dúró ṣé ṣá lè sọ pé àwọn lẹ́ẹ̀gbọ́n ní ń jà wá ní tẹnu wo èéfì kò táyà fi support wa. ìpẹ́ọ́lẹ̀ ti sá ó ti lọ. Tinuwa ló kú bá ń ṣe. Tinuwa là ń ṣe. ká pe àjọ tó nírònú àjọ tó nírònú lọ́dà àjò ká sì fẹ́ràn ìlú wa. bẹ́ẹ̀ni o. fẹ́ràn ìlú wa tó. bẹ́ẹ̀ni o. fẹ́ràn ìlú wa tó. tí n bá bẹ̀rẹ̀ sí ní ṣètò tí n bá ń gbé àwọn míì ṣe pé àwọn èèyàn máa ń wò pé tí mo wá délé pé ń ṣẹ̀kẹ́ ni báwo lẹ̀ sí ní fẹ́ràn ìlú yín ń bẹ nínú àníwọ̀n Jerusalem pé ẹ máa wá rere Jerusalem Ọ̀yọ́ ní Jerusalem tíá nítorí bẹ́ẹ̀ nínú àdìsí pé kéèyàn fẹ́ràn ìlú rẹ̀ ara àpẹẹrẹ ìgbàgbọ́ ní ìwà máa ti ń sa àwọn èèyàn tí wọ́n fẹ́ràn Ọ̀yọ́ kò sí iléeṣẹ́ gidi kan tó gbádùn lọ́yọ̀ọ́ táwọn èèyàn lè máa. àwọn èèyàn ni ò ṣe dáadáa àwọn èèyàn wa gan sóṣèlú ní Ọlọ́run bí ayé òṣèlú ní lọ́wọ́. ìmọ̀tara ẹni nìkan ni wọ́n fi ń ṣe òṣèlú tiwọn. ẹ wo ọ̀rọ̀ Labour Party yìí ẹ wo gba Labour Party dé ẹ wo gbogbo ìlú tí tọ́jú ẹ̀sẹ̀ Ìgbò. bẹ́ẹ̀ni.
wọ́n dìbò fọ́mọ tí a ní nà. 90% 95% ìbò ní gbogbo ilẹ̀ Ìgbò ní wọ́n fi dìbò fọ́mọ Ìgbò wọn. ẹ̀yin ò dáná àwọn ìdìbò fọ́mọ tí a ọmọ tí a ìlú wa ọmọ ọlọ́run ló yá wa láà. kábíyèsí bàbá mi ní wáyé tì. ọ̀dà àárọ̀ ẹ̀ pẹ̀tọ́. ẹ ṣeun bá mi ẹ ṣeun bá mi. ilẹ̀ ló ń bí oníyan gbọ́n ìsọ̀rọ̀ mi pẹ̀lú àgbékalẹ̀ ni ó ṣe lẹ́lẹ́gbẹ́. mo kí yín láti United States of America tẹ́ ẹ ti ń gbọ́ wa lọ́wọ́ lórílẹ̀‐èdè Ghana mo rí yín bẹ́ẹ̀ àtẹ̀ ń gbọ́ wa lọ́wọ́ kódà wọ́n bọ̀ kú wá láti Ghana ni mo rí yín láti Nàìjíríà náà gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lọ́wọ́ a ṣe ètò eléyìí pé bóyá ká fi mọ́ bú àwọn ẹkùn ìdìbò Ìbàdàn kò sí ní tá a fẹ́ bú wọn nǹkan kan náà jọ ni wá ṣùgbọ́n ó ṣe wá lè jẹ́ pé àwọn nìkan ni wọ́n mọ̀ jẹ gàba lé gbogbo wa lórí lọ́yọ̀ state sẹ́kùn ìdìbò mi ò sí ni tá a bá fẹ́ ṣe nípìnrin láàrin ni mo fi sọ pé ni mo fi ń sọ lẹ́ẹ̀kan tí mo fi ń pòwe pé gbogbo ẹni tó bá ti jura wọn lọ ní rẹ́ra wọn jẹ bá a bá fààyè gbà àwọn Haúsá tí ò bá sí ọlá àjàgàbáànù wàláì tẹ́lòmíì bá lọ bá irú tó lọ bá Àtíkù contest presidency láti South West níbí gbàgàdà ní olùlẹ̀ Tàtíkù wọlé Tinubu nìkan ló ká tó kájú ẹ̀ tó lè bá wọn figun gbágun tó lè bá kíni figun gbágun tí ó sì wọlé bàmí tún ti pè padà ọ̀rọ̀ yìí là ń ká bàbá láàrin ẹ káàbọ̀ padà bàbá. iléeṣẹ́ rédíò fẹ́ dáko ló jẹ́ tó pè wọlé. ok sir. àwọn náà jẹ́ Ọ̀yọ́ media practitioners. kábíyèsí. èrè ló la jẹ lọ́dọ̀ àwọn olóṣèlú àti ẹ̀dọ́mọ̀ yìí. ẹ̀ mà pẹ́ sọ. mélòó Ọ̀yọ́ media practitioners iná bá ṣe jíǹgù. èmi bóyá torí pé mi máa ń bú wọn kọjá wọn ti ẹgbẹ́sẹ̀ gbogbo wọn bí tí wọ́n lọ lágbèlú ẹ̀fẹ̀ bí tí wọ́n lọ lágbèlú ẹ̀fẹ̀ bí tí wọ́n lọ fresh ẹ̀fẹ̀ bí tí wọ́n lọ tún tọ́lọ́tọ̀. àwọn tó wádọ̀ yìí gan wọn ò tún ní nǹkan kan. kábíyèsí bẹ́ẹ̀ ni. èèyàn mélòó wọ́n bẹ̀ ń jíǹgù èèyàn mélòó wọ́n bẹ̀ ń jíǹgù wọ̀nyí. àbí. ebi wàhálà kí ẹ ti pẹ́ tó lóṣèlú nìkan o. ọmọ òye ìlú Ọ̀yọ́ gangan náà tán jẹ́ tán ẹ jẹ́ nílé kan sí yín bàbá nígbà tá a lọ síbi òkú bàbá wa chief imam tó wàjà níjó ni tán sáláìsì níjó ni lára àwọn tí wọ́n ti mú owó tí wọ́n ti fi 100,000 donate ní ojú agbo lọ́dọ̀ àwọn aláàfáà àwa media house bíi 5 àbí 6 tá a wá lọ bá wọn tá a lọ ṣe interview fún wọn pé lò náà fún wa. ìlú wọn fún yín. wàhálà àpò mẹ́ta 600 naira. àpò mẹ́ta 600 naira. wọ́n sì ná 50,000 lójú agbo 100,000 lójú agbo. ẹ bá kò sí ẹ lọ́wọ́ ní fẹ́ ìsàlágbé. tó bá ṣe pé bí èmi náà yẹ kí n lẹ́ mọ́ ń gbàyà padà ni ṣùgbọ́n àgbàlagbà ni wọ́n akànwó ta gbà mọ́ ńlá. wọn ní sọ́pọ́ọ̀tì bísínẹ́sì kéékèèké tó ń gbérí nílùú àfowó kan lọ máa rọ nínú igbó àtù. sẹ́ẹ̀rí olóòtú ìdílé láìkí Ọ̀ṣun state gbogbo tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìjọba wọn gbé lárugẹ. bẹ́ẹ̀ni àwa la ní culture níbi ibi. bí mùsùlùmí bá wà ní lórí àgbà ní Ọ̀ṣun yóò sponsor Christian. bẹ́ẹ̀ni. bí Christian bá wà lórí àgbà lọ́sùn yóò sponsor Ramadan ìjọ. bó ṣe rí nìyẹn náà bó ṣe ń ṣe nìyẹn. àfáà mélòó ìlọ́wọ́ àti Ramadan ìjọ. bó ṣe rí l'Ógbómọ̀ṣọ́ nìyẹn. Christian mélòó ìlọ́wọ́ àti kìíní. Imon sponsor Ramadan project. ẹ ṣáàjì àgbàdua ọlọ́wọ́ tí ẹnì kọ̀ọ̀kan wá lẹ̀. àmì àwa tá a nífẹ̀ẹ́ Ọ̀yọ́ kọ́lọ́wọ́ tètè gbá wa náà sókè kọ́lọ́wọ́ sowó fún wa tọ́lá wa là wá nífẹ̀ẹ́ Ọ̀yọ́ àwọn yìí ò nífẹ̀ẹ́ Ọ̀yọ́ wọ́n bá ti di àsìkò election tá a bá nídìí wa nìkan náà máa ń rántí wa. o sì fẹ́ràn wa gan wọn fẹ́ràn wa. wọn fẹ́ràn wa. wọ́n lè ná mílíọ̀nù síta àwọn máa fi náírà kéékèèké wọ́n máa fi gbá wa lọ pé ibi ń pa wa. bẹ́ẹ̀ni bí èpè bí ń pa wa ọpẹ́lọpẹ́ àwọn aráàta lára wa àwọn aráàta náà wọ́n ń ṣàyẹ́sí wa láti Ọlọ́run bá wa sí o. láti Èkó náà ti ń bẹ̀ mí jíǹgù tá a fi ń rówó jẹ díẹ̀ nínú àwẹ̀ láti Èkó. ọ̀nà onídìí. àwọn ọ̀tá àjọ wà lọ́yọ̀ ò rí nǹkan kan fún wa. ọ̀nà onídìí. àmì àṣẹ bàbá ṣùgbọ́n bàbá kẹ́ tó lọ torí mo lè má rántí mọ́ ká ṣe níbi iṣẹ́ àwa Ọ̀yọ́ media practitioner ọ̀rọ̀ gómìnà yìí ká tètè mọ káwa náà ní pààtì níbi pé ká má dákẹ́ lórí ọ̀rọ̀ yìí
títí wọ́n fi wò pé Ọ̀yọ́ ló kàn ní 2027. bẹ́ẹ̀ni ká sì rí kárí àwọn tó kájú ẹ̀ kí a lè ṣe. bẹ́ẹ̀ni. àwọn tó kájú ẹ̀ kí a lè ṣe. bẹ́ẹ̀ni. ẹ wo ọdún mẹ́rin tí Ṣèyí Mákindé tó wọlé. bẹ́ẹ̀ni. yóò fẹ́ sọ Ìbàdàn ní Èkó. lẹ́lẹ́kejì yìí báyìí. yóò fẹ́ sọ Ìbàdàn ní Èkó. ọ̀nà mélòó wọn ṣe lọ́yọ̀ọ́. àbí. ọ̀nà mélòó gbogbo tẹ́rí ẹ jẹ́ kí àwa ẹnu lọ́rọ̀ fún wa ká máa pè wọ́n pé ọ̀nà báyìí lọ́yọ̀ọ́ ẹ̀dùn ọ̀gbẹ̀sẹ̀ náà ẹ̀ sì ní Ìbàdàn tó ń Ìbàdàn. àwọn àpàdé náà á fi ọ̀nà àbíkọ́bẹ̀ẹ́sì kan ẹ̀ fi sọ á lórí pé kájákẹ́ gbogbo àwọn èèyàn wa náà sì dákẹ́ mọ́ wù rẹ̀. mo ti ń pariwo ojú odò Àwérùntù tó ti fẹ́ ya tán ẹ mo ti ń pariwo ẹ last year ni mo tún máa ń tẹ́gì àwọn kíní ẹ̀ mọ́ wọn ẹ̀ tí ẹ̀ sí bí ìpáwọn rí. Odijọ́ tí a bá mọ̀ tó kó wọn bá kó bẹ́ẹ̀. àbí. ọlọ́wọ́ bá ẹ pé tó ọ dàárọ̀. ẹ ṣe ń bà mí ọ dàárọ̀. ẹni bínú Aláàfin o ṣàlọ́ ń bínú mo ṣàlọ́ba Adéyẹmí Lámìdí Ọ̀yọ́ Aláàfin ọmọ ikú tí kò gbọ́dọ̀ pa ọmọ àrùn kò gbọ́dọ̀ ṣe kò súnmọ́ bá. mo ti ń rí àtẹ̀jíṣẹ́ yín Tìjání Nàjìmùdín wọ́n ní ajíṣe bí Ọ̀yọ́ mo gba tiẹ̀ pẹ̀lú ètò tí ẹ mú ẹnu lé lálẹ́ yìí ẹ dákun ṣé a máa ṣerú Ìbàdàn ni ṣé ìwé kan ń bẹ lọ́tọ̀ tí àwọn Ìbàdàn ń kà fún gómìnà ni gómìnà tí Ọ̀yọ́ ò kà tí Ògbómọ̀ṣọ́ ò kà táwọn Òkè Ògùn ò kà tó fi jẹ́ pé Ìbàdàn láwáyé wá sìn ìyọ́nú Ọlọ́run láti òkè mògì pẹ̀lú ògo Ọlọ́run tí a bá rí ọmọ Ọ̀yọ́ kan dìde gbogbo ọmọ Ọ̀yọ́ lápapọ̀ ká fi n ti ń jẹ́ ẹgbẹ́ sílẹ̀ ká gbárùkù tí ní kí Ọlọ́run máa sọ agbára dọ̀tun àmì àṣẹ o Tìjání Nàjìmùdín ẹ ṣé o láti wọ́n ní láti òkè mògì ìyọ́nú Ọlọ́run láti òkè mògì akínyìn bàbá mi ní wáyé tì bó ṣe jẹ́ nìyẹn ṣùgbọ́n sẹ́yìn mọ̀ pọ́nmọ́ Ọ̀yọ́ kan gbá níbi ìbò tá a di lọ yìí nínú ẹgbẹ́ òṣèlú African Action Congress ṣùgbọ́n torí pé ẹgbẹ́ wọn ò popular àwọn míì gan náà ń sọ pé ẹni torí pé kò ní wọlé rí ò jẹ́ ká púpọ̀ àwọn èèyàn kan dìbò fún látọ̀yọ́ gan bọ̀dọ̀ òrìbò bọ̀dá sì ná bèbè rèrè owó bá a ṣe ń ṣe free health care lọ́yọ̀ọ́ la ṣe l'Ógbómọ̀ṣọ́ káàkiri gbogbo Ìbàdàn Òkè Ògùn ní free health care làwọn fi ń campaign tí wọ́n ní bọ́wọ́ ekú ṣe mọ́ bó ṣe fi ń bọ́jú ṣùgbọ́n gbogbo àwọn èèyàn ẹ fún wa lówó ìní wọ́n ń sọ ìmọ̀ pé bóyá owó lẹ wáyé wá gbà ni lọ́wọ́ àwọn olóṣèlú lọ́dún mẹ́rin àmọ́ iye tán ń fún yín tẹ̀ ní nátán láàrin ijọ́ kan àbíjọ́ kejì tẹ́ẹ̀bí ní gbárùkù ti ọmọ ìlú yín gbogbo nǹkan gẹ́gẹ́ bí bàbá yẹn sọ ẹ̀jẹ̀ tí ẹ̀ fi torí pé bàbá àwọn náà sọ̀pọ̀tì wa ẹ̀jẹ̀ ń fi jíǹgù bàbá yìí sí kí n bá wọn fi polówó kínní wọn tí wọ́n fẹ́ ṣe láti Ìkòròdú lẹ́kọ̀ọ́ ní wọ́n ti bẹ̀ mí ní jíǹgù tẹ́ àwọn tá a jọ wà lọ́yọ̀ọ́ tí wọ́n sì mú wo ibi tá a wà Ọlọ́run ọba ní ń bọ̀ àwa wà láì tó bá fi dá ìka ara àwọn tí wọ́n wà lọ́yọ̀ọ́ yìí ebi ni ó pa olúwa rẹ̀ kú tọ́lá àwọn eléyìí wọn ètí ẹ̀ rí ti wá rò pẹ́ẹ́pẹ́ kò tí ẹ̀ wù wọ́n kì í yá wọn lára láti tiẹ̀ ti ṣàtìlẹ́yìn fún ọmọ Ọ̀yọ́ kankan tó tiẹ̀ ń gbìyànjú tó ń làkàkà tó ń strive ọpẹ́lọpẹ́ àwọn bàbá dáadáa káàkiri tí wọ́n yé sọmọ Ọ̀yọ́ tí wọ́n tán nífẹ̀ẹ́ Ọ̀yọ́ tán nífẹ̀ẹ́ wa dénúdénú àwọn tẹ̀ ń wo orúkọ wọn lábẹ́ móhùnmáwòrán yẹn ni o tó ń lọ látòrí bàbá Fatai Lamidi ọmọ Ọ̀yọ́ làwọn Ọ̀wọ̀ l'Ondo State náà ń gbé Madam Fúnmi-Kẹ́mi láti ìlú Ìbàdàn artist Michael Awusola Angelo láti ìlú Àbújá Mr Asiru Amadu Adeniyi láti ìlú Pàkó ọmọ Ọ̀yọ́ làwọn náà Prince Ládìgbò Olùmídìní Adékúnlé Adégòkè Isiaka Abíọ́dún Evangelist Moses Àkàndé Akíntúndé nílé Ògùn Aláàfin kálukú gbogbo àwọn tí mò ń dákọ̀ gbogbo tí wọ́n ní wọ́n fi ń tì á lẹ́yìn Mr Akíntúndé láti ìlú Ìbàdàn náà Afọlábí Nurudeen Aláró Bàbá Bàṣírù Adéníran láti ìlú Èkó King Saminu Adépọ̀jù ọmọ wọn lèrúwọ̀ òjòkó agbẹdúdú orí òkèlè ọmọ àgùkọ gàgàrà tí kọ́lé ìrú àgbẹ̀nídájọ́ wọn láti Amẹ́ríkà lọ́hùn Bámi Fatai Bandele Olúṣọlá Ìṣọ̀lá láti Amẹ́ríkà náà ọmọ Ọ̀yọ́ làwọn náà Mr Sunny Success Odòọlá ọmọ Ògúndàre láti UK lọ́wọ́ ọmọ Ìbàdàn ni wọ́n Alhaji Adémọ́lá Ariwọlá láti Amẹ́ríkà Bámi ọmọ Ìsẹ́yìn Orò ọmọ ẹbẹ dímọ̀kọ Bàbá Lukman Fọlárin Akínlóye láti London gbogbo àwọn wọ̀nyí ní wọ́n máa ń kàn sí wa lóòrèkóòrè tí wọ́n máa ń sọ̀pọ̀tì wa tí wọ́n máa ń tì wá lẹ́yìn ṣùgbọ́n àwọn ìyókù lára tánjára alẹ́ gan
wọn yẹ wo ibi tá a wà kọ́lọ̀ ó ṣàánú ṣùgbọ́n àwọn àmọ̀ pọ́lọ̀ ó gbé ìrànwọ́ dìde ẹ jẹ́ kí n lo jíngù bàbá wa Fadilat Sheikh Tẹ̀sùbà Gbèmí wọ́n ń bọ̀ ná torí pé bàbá máa ń fún wa níṣẹ́ ṣe lóòrèkóòrè mọ́ fẹ́ ṣe jíngù mọ́ fẹ́ ṣe Lailatul Qadri mọ́ fẹ́ ṣe mọ̀lúdì èmi yìí kan náà ni kódà mọ́ fẹ́ ṣe birthday fáwọn èèyàn tán fẹ́ kí àwọn èèyàn fún birthday láti Èkó láti Ìkòròdú náà ti máa ń gbéṣẹ́ fún wa owó wọn ni mo fi ń jẹun lé láti ìjẹta sànà ṣé tẹ́bi òfin tí ì kọ́ wa báyìí tá a bá fi dá ìdá àwọn tọ̀yọ́ yìí nìkan ebi ó pa kálukú èèyàn náà ká san mọ̀ mọ̀ ń bọ̀ jáde. mo ń bọ̀ eléyìí kọ́ èyí kọ́ tọdún tó lọ ni bàbá bóyá kí n play rẹ̀ délẹ̀ tọdún tó lọ lélẹ́yìí tí bàbá ṣe lọ́dún tó lọ tí wọ́n fi sọ̀pọ́ọ̀tì wa nù àwa la máa ń bá wọn ṣe lọ́dọọdún ọdún náà máa ń pè wá pé ká bá wọn ṣe jíngù láti Èkó mọye mẹ́ẹ̀lì tí wọ́n fò téyìn ó fò láti Èkó kí wọ́n máa gbéṣẹ́ fún wa lọ́yọ̀ọ́ ń bí káwọn tá a sì jọ wà lọ́yọ̀ọ́ kán máa wò bí tá a wà ni mo fi máa ń sọ pé ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ ni lójú ọ̀pọ̀ èèyàn ní òwò bí tá a wà ọ̀pọ̀ èèyàn àwọn níwọ̀n òwò bí tá a wà ó ṣùgbọ́n Ọlọ́run ọba tí ò dàbí èèyàn Ọlọ́run ọ̀jọ́ yín o Ọlọ́run ọjọ́ yín o Ọlọ́run ọjọ́ yín o ní ò jẹ́ kébi ọkọ̀. èsì ikú bàbá yèyé òòṣà ọba tí kò ṣe rí fín. onílù mẹ́rẹ̀ yàrá kẹlẹ́gbẹ́ mi ṣe ya mo fẹ́ dárí délé Aláàfin. ọba adéyẹmí kábíyèsí ikú bàbá yèyé òòṣà ọba tí kò ṣe rí fín. alájà òde àmì náà. ọ̀ya mo ti rí. Tẹ̀sùbà Gbèmí night 2023. Ìjọ Shawiyat Mutakiki Faidati Tijaniya Association of Nigeria Zamfa tí a wà ní Olúṣọlá street Ìlúpéjú off Abúlé Èkó bus stop Ìjẹ̀dẹ̀ Ìkòròdú Lagos. Wọ́n ń pè wá síbi annual Lailatul Qadri night of majesty wọn tí yóò wáyé ní 20th of April 2023. Ìyẹn ní ogúnjọ́ oṣù kẹrin ọdún 2023 ní dédé aago 10 alẹ́ títí di àbẹ̀mọ́júmọ́ kedere. Olùgbàlejò ní bàbá wa Fadilat Sheikh Abdulhamid Muhammadu Yusuf Tẹ̀sùbà Gbèmí Alukaulaki. Bàbá Sanfa àti worldwide olùdásílẹ̀ ìjọ Sanfa àti káàkiri àgbáńlá ayé. Lábẹ́ bàbá wa Maulana Abdulsalam Akọ́sílẹ̀ oníwàásí ọjọ́ náà ni Fadilat Sheikh Muhammad Dahud Ibrahim Inisha tí wọ́n máa fi ọ̀rọ̀ Ọlọ́run bá Allah bọ̀ wá ní orí àkòrí tí yóò máa fi yé wa agbára tó bẹ nínú àdúrà. Olùdarí ètò ọjọ́ náà ni Mukadam Abdulkadir Abdulkarim Inshatullah. Aṣọ funfun báláwo ni kí gbogbo wa wọ̀ wá pàdé òru abiyì Lailatul Qadri Tẹ̀sùbà Gbèmí 2023 èyí tí ó wáyé ní ogúnjọ́ oṣù kẹrin ọdún 2023 tá a wà nínú rẹ̀ yìí láti ibi kíbi tẹ́ ẹ bá ti ń bọ̀ tẹ́ ẹ bá ti dé Kòròdú ẹ wọkọ̀ tó ń lọ sí Ìjẹ̀dẹ̀ ẹ sọ̀kalẹ̀ ní Abúlé Èkó bus stop ẹ fọ̀nà sódì kejì kẹ́ bèrè Ìlúpéjú Olúṣọlá street Òdú ní Sanfa àti níbẹ̀ àìsàn ìmọ̀ polóko. Báyìí ni àwọn ètò ìjọ Sanfa àti ṣe lọ lọ́sọ̀ọ̀sẹ̀ ní ojoojúmọ́ ni wàsífà máa ń wáyé ní aago 6 ìrọ̀lẹ́ sí aago 7 àjálẹ́ gbogbo ọjọ́ Jímọ̀ ni kùbùrà ní aago 5 ìrọ̀lẹ́ sí aago 7 àjálẹ́ bákan náà ni Latifu sì máa ń wáyé láàárọ̀ kùtùkùtù gbogbo ọjọ́ Sunday ní dédé aago 9 àárọ̀ títí di aago 12 ọ̀sán gbèrè. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 081-7195-7820 tàbí 070-4331-8954. òru abiyì Lailatul Qadri Tẹ̀sùbà Gbèmí 2023 èmi àpọ́jú eré Ọlọ́run bá alápàdé ìwọ ńkọ́. Tẹ̀sùbà Gbèmí night 2023. Ìjọ Shawiyat Mutakiki Faidati Tijaniya Association of Nigeria Zamfa tí a wà ní Olúṣọlá street Ìlúpéjú off Abúlé Èkó bus stop Ìjẹ̀dẹ̀ Ìkòròdú Lagos. Wọ́n ń pè wá síbi annual Lailatul Qadri night of majesty wọn tí yóò wáyé ní 20th of April 2023. Ìyẹn ní ogúnjọ́ oṣù kẹrin ọdún 2023 ní dédé aago 10 alẹ́ títí di àbẹ̀mọ́júmọ́ kedere. Olùgbàlejò ní bàbá wa Fadilat Sheikh Abdulhamid Muhammadu Yusuf Tẹ̀sùbà Gbèmí Alukaulaki. Bàbá Sanfa àti worldwide olùdásílẹ̀ ìjọ Sanfa àti káàkiri àgbáńlá ayé. Lábẹ́ bàbá wa Maulana Abdulsalam Akọ́sílẹ̀ oníwàásí ọjọ́ náà ni Fadilat Sheikh Muhammad Dahud Ibrahim Inisha tí wọ́n máa fi ọ̀rọ̀ Ọlọ́run bá Allah bọ̀ wá ní orí àkòrí tí yóò máa fi yé wa agbára tó bẹ nínú àdúrà. Olùdarí ètò ọjọ́ náà ni Mukadam Abdulkadir Abdulkarim Inshatullah. Aṣọ funfun báláwo ni kí gbogbo wa wọ̀ wá pàdé òru abiyì Lailatul Qadri Tẹ̀sùbà Gbèmí 2023 èyí tí ó wáyé ní ogúnjọ́ oṣù kẹrin ọdún 2023 tá a wà nínú rẹ̀ yìí láti ibi kíbi tẹ́ ẹ bá ti ń bọ̀ tẹ́ ẹ bá ti dé Kòròdú ẹ wọkọ̀ tó ń lọ sí Ìjẹ̀dẹ̀ ẹ sọ̀kalẹ̀ ní Abúlé Èkó bus stop ẹ fọ̀nà sódì kejì kẹ́ bèrè Ìlúpéjú Olúṣọlá street Òdú ní Sanfa àti níbẹ̀
níbẹ̀ àìsàn ìmọ̀ polóko. báyìí ni àwọn ètò ìjọ sanfa ti ṣe lọ lọ́sọ̀ọ̀sẹ̀. ní ojoojúmọ́ ni wàsífà máa ń wáyé ní aago 6 ìrọ̀lẹ́ sí aago 7 àjálẹ́. gbogbo ọjọ́ jímọ̀ ni kùbùrà ní aago 5 ìrọ̀lẹ́ sí aago 7 àjálẹ́. bákan náà ni làtífù sì máa ń wáyé láàárọ̀ kùtùkùtù gbogbo ọjọ́ sunday. ní déédéé aago 9 àárọ̀ títí di aago 12 ọ̀sán gbèrè. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 081-7195-7820 tàbí 070-4331-8954. òru àbíyí làìlátòlè kọ́dìrì tẹ̀sùbà àgbẹ̀ ní 2023. èmi àpọ́jú eré ọlọ́run ọba alápàdé ìwọ ń kọ́. tọ́ orí mábùlójú ẹ̀ kò lẹ́yìn ẹ̀ kò ṣe é pé rí apáta pààrọ̀ bá tó fọ́ bá jẹ ní. mo ní àní ọba tó kọ́ bẹ́gbẹ́ ẹ̀rọ níṣẹ́ o lọ́ba adéyẹmí ẹni tí ó pọ̀ rí adéyẹmí kò ní dúró pẹ̀lú ẹsẹ̀ kan àìdúró pẹ̀lẹ́sẹ̀ méjèèjì kò rí adéyẹmí ká dúró kò rí adéyẹmí ṣe wọ̀ máa dọ̀wọ̀ fún aláàfin àbí bẹ̀rẹ̀ kò rí ọba adéyẹmí ò ṣe pé rí kábíyèsí ikú bàbá yèyé òòṣà ọba tí ò ṣe rí fín onílùmí ẹ̀yà kẹlẹ́gbẹ́ ní ṣẹ́yà àbẹ̀wò délé aláàfin. tọ́ ẹ̀yin tèmi bó ṣe jẹ́ nìyẹn ṣe é gbàgbé àwọn àkórí ọ̀rọ̀ tá a ti pẹ̀ kẹ́lù látìgbà tá a ti bẹ̀rẹ̀ látòrí ipò àpèrè aláàfin ìlú Ọ̀yọ́ tó ń ṣòfò lọ́wọ́lọ́wọ́ látòrí ibẹ̀ láti lọ sórí ọ̀rọ̀ àwọn ọmọ oyè tí mo ti rí àtẹ̀jíṣẹ́ yín Wàsíù Ìdòwú bàmí ẹ ṣé o bàbá ẹ kú wọ́n ní ẹkú iṣẹ́ yóò ṣe é ṣe o Wàsíù Ìdòwú bàbá àmínú àgbẹ̀dẹ music promotion mo tún rí Wahab Sodiq náà wọ́n ní láti Ọ̀yọ́ Aláàfin akó ètò ẹ ṣé o akí gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ ti bá wa dá sí láti ibẹ̀ náà láti tún lọ sórí ọmọ ọba tó sọ̀rọ̀ pé àbòsí o ọlábòsí ní ń dá jíjẹ oyè Aláàfin oyè ọba Aláàfin tìlú Ọ̀yọ́ ọlábòsí ní ń dá dúró láti ibẹ̀ ni mo ti tún pẹ̀kẹ́ lu dídá dúró tí ó ń dá dúró yìí ó ń fà á pé ni mo fi pòwe kan lẹ́ẹ̀kan tí ò gbẹnu mi pé àìsínlé olóńgbò ilé ìdílé òkúté àìsínlé olóńgìní ilé ìdílé èkúté ni mo fi ń sọ̀rọ̀ ìtọ́sẹ̀lẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ tí OONIRISA tí wọ́n lọ sí orílẹ̀-èdè Brazil tí wọ́n lọ declare agbègbè kan níbẹ̀ ní ilẹ̀ Yorùbá tó jẹ́ pé tí Aláàfin bá wà authority Aláàfin ni mo fi ń mú àpèjúwe wá rúru bíi Ààrẹ Ọ̀nà Kakanfò tó lọ àwọn nǹkan kan tó bá ti ní í ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá of Yorùbá land kò sí ọba ọ̀hún kò sọ́mọ náà tí ó jọ̀sẹ̀ nílẹ̀ Yorùbá o àfi Aláàfin Ọ̀yọ́ ìní territory ti ẹ̀nu Aláàfin Ọ̀yọ́ ló ní territory anything tó bá ti jẹ mọ́ of Yorùbá land láti bẹ̀ ni mo ti tún fò gààyà lọ síbi ọ̀rọ̀ gómìnà jíjẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pé Ìbàdàn ti ń ṣe 24 years láti ìgbà tá a ti padà sí democracy tá à ń lò lọ́wọ́lọ́wọ́ 24 years ní Ìbàdàn fi ń jẹ lọ́n ti fi jẹ gómìnà tẹ́ pé ọdún 4 péré lẹ́yìn rẹ̀ náà ni Ògbómọ̀ṣọ́ Òkè Ògùn tí wàá máa ń jẹ deputy Òkè Ògùn ti jẹ́ Ògbómọ̀ṣọ́ ti jẹ́ Ọ̀yọ́ wọn fi deputy lọ wá débi bá tiẹ̀ jẹ́ gómìnà ṣùgbọ́n lẹ́yìn 2027 yìí o Ọ̀yọ́ ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ló kàn o Ọ̀yọ́ ló kàn o torí kò sí tọ́bọ̀ fi sórí tínàkínà tí ò ṣe ẹ̀yin tèmi ẹ̀yin ní ti mọ̀ ṣẹnu ní déédéé síbí o mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti kọ́mẹ̀ǹtì gbogbo àwọn tán pè látòrí bàmí Apostle Sunday Jọkànọlá wọ́n kọ́mẹ̀ǹtì wọ́n tún kọ́ọ̀lù wọlé wọ́n fún wa lọ́rọ̀ àmọ̀ràn lóríṣiríṣi àti bàmí ọlọ́tẹ̀ẹ̀fọ̀n náà àwọn náà pè wọlé kódà níbi tó ń ká bàmí Apostle Sunday Jọkànọlá láàdé ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni bàbá ń pè wọlé mo kí Adékúnlé KB Victoria Kẹ́hìndé Ọláyíwọlá Owólabí Khalifa Àsìbúnà láàlẹ̀ Ọ̀yọ́ wí Abíọ́dún Ọlọ́pàdé Ọlátúndé Ọlálẹ́kan Abdulateef David Tóbilọ́lá Àfọ̀njá Àyìndé Ayọ̀ọ́lá Ọlálẹ́kan Tìjání Najimudeen Apostle Sunday Jọkànọlá bàmí dáadáa Sótúnbọ̀ Michael Tolúlọpẹ́ wọ́n ní tọ̀sẹ̀ lọ́lọ́yọ̀ Tìjání Najimudeen ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ Àfọ̀njá Ọlámilékan Adébáyọ̀ perfectly said Wàsíù Ìdòwú ẹkú èso ẹkú iṣẹ́ àṣeṣe Wahab Sodiq gbogbo yín pátápátá àtẹ̀yin tẹ́ gbọ́ wa láti United States of America lórí rédíò wa ẹ̀yin tẹ́ gbọ́ wa láti Ghana ẹ̀yin tẹ́ gbọ́ wa láti Canada ẹ̀yin tẹ́ gbọ́ wa láti Nàìjíríà náà ẹ̀yin tẹ́ gbọ́ wa láti Benin Republic gbogbo yín pátápátá la kíá lólódì kan
bí ó ṣe jẹ́ nìyẹn o ẹ̀rí epo tí wọ́n ti fẹ́ tán ẹ̀bọ ti fẹ́ tán ó ti ń ṣẹ́jú mọ́ mi ó di ìgbà kan náà títí dìgbà míì tá a tún mọ pàdé Adéyínká Pẹ́ńbọ́ bí awérin àmọ́ bẹ torí ọ̀bẹ ní bẹ́sọ̀ àtẹ́lẹsẹ̀ abẹ̀rẹ̀ ògbógbó ẹni tó bá ní àmọ́ bọ̀ láàní dé bá ń lé nítorí bàbá kù dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrùn arọ̀ wọ̀ adéhùn bàbá jẹ̀rọ̀ mọ́jèlé ẹ̀yìn tèmi ǹjẹ́ kí n láyé ìgbínsẹ̀ ẹ̀rọ wọ̀ láyé ìgbínsẹ̀ o ilé tẹ̀ tí ń gbọ́ mi wò mí ẹ̀dẹ̀ tẹ̀ tí ń gbọ́ mi wò mí ibiṣẹ́ tẹ̀ tí ń gbọ́ mi wò mí ilé yín ọ̀nà yín ọ̀dẹ́yìn ìgbésí ayé yín ò ní gbóná o kò ní dojú rú bí ẹsẹ̀ télọ̀ kò ní dojú rú bí ẹsẹ̀ arọ náà títí dìgbà míì tá a tún mọ pàdé Adéyínká Pẹ́ńbọ́ bí awérin mi ń fi ilẹ̀ sínú bànújẹ́ mi ní báyìí nínú bànújẹ́ o ẹ fi èmi ti kára mi náà sínú bànújẹ́ ẹ níbẹ̀ mi náà nínú bànújẹ́ o káríra láyọ̀ ká pàdé ní re ká má dolódì lẹ́yìn ara wa ẹ̀yin tèmi títí dìgbà míì tá a tún mọ pàdé agbélódàálẹ̀ àlùkò ló dàárọ̀ ó dídẹ́rẹ́ lódì ìyálẹ̀ tán ọ̀la kókó ká tó rí wọn ò fẹ́ ń kù ó tajẹ́ lóko ẹ̀ ní fẹ́ ń kù ní fẹ́yìn kù adéàkùnmá rèmi àtàgbà òsì lọ́fà ọ̀bàrà ògúndá abádèyí lọ́mọ àdèyí ń bẹ́ ń kùn tó dákẹ́rẹ́ gidi títí dìgbà míì tá a tún mọ pàdé Adéyínká Pẹ́ńbọ́ bí awérin mi fi ilẹ̀ sínú bànújẹ́ ẹ̀yin tèmi nípa yín nínú bànújẹ́ o ẹ fi èmi ti kára mi náà sínú bànújẹ́ níbẹ̀ mi náà nínú bànújẹ́ ká tún ríra láyọ̀ ká pàdé ní rẹ̀ ká má dolódì lẹ́yìn ara wa títí dìgbà míì tá a tún mọ pàdé Adéyínká Pẹ́ńbọ́ bí awérin Ọlásùnkànmí kásá máa ṣe dáadáa ajọ́ kọ bí ẹ̀rí kìlọ̀ wà ìpàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀. ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebí ọ̀yọ́ online television and radio www.ajíṣebíọ̀yọ́radio.com ẹ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebí ọ̀yọ́ làárí ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan. ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebí ọ̀yọ́ online television and radio www.ajíṣebíọ̀yọ́radio.com ẹ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebí ọ̀yọ́ làárí ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan. Ajíṣebí Ọ̀yọ́ láàárí ẹtí tíkọ. Ajíṣebí Ọ̀yọ́ ni wá ò jàre. Ọ̀yọ́ ìṣe bí ẹni kọ̀ọ̀kan. Ọ̀yọ́ mọ́ láàfin ni wá ò jàre. Ọ̀yọ́ ìṣe bí ẹni kọ̀ọ̀kan. Ajíṣebí Ọ̀yọ́ online television. Ọ̀yọ́ ìṣe bí ẹni kọ̀ọ̀kan. Ìròyìn àsìkò tó kójú owó. Ọ̀yọ́ ìṣe bí ẹni kọ̀ọ̀kan. Àṣà gbígbé lárugẹ ń bẹ lọ́dọ̀ àwa. Ọ̀yọ́ ìṣe bí ẹni kọ̀ọ̀kan. Ohun tó ń ṣẹlẹ̀ káàkiri ìlú. Ọ̀yọ́ ìṣe bí ẹni kọ̀ọ̀kan. Ajíṣebí Ọ̀yọ́ TV lẹ̀ ti máa gbọ́. Ọ̀yọ́ ìṣe bí ẹni kọ̀ọ̀kan. Ètò òṣèlú tó níye lórí. Ọ̀yọ́ ìṣe bí ẹni kọ̀ọ̀kan. Ìlanilọ́yẹ̀ nípa ìgbé ayé gbogbo. Ọ̀yọ́ ìṣe bí ẹni kọ̀ọ̀kan. Àwọn aláṣà àwọn alálẹ̀sìn. Àwọn alániròyìn àwọn alálẹ̀dẹ̀. Wọ́n gbọ́ wá jáde dájú orílẹ̀ ayé. Ọ̀yọ́ ìṣe bí ẹni kọ̀ọ̀kan. ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebí ọ̀yọ́ online television and radio www.ajíṣebíọ̀yọ́radio.com ẹ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebí ọ̀yọ́ làárí ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan.